أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، والصلاة والسلام على رسول الله الأمين، صلاة وسلاما دائمين متلازمين إلى يوم الدين. آمين. يا من يرى ما في الضمير ويسمع، أنت المعد لكل ما يتوقع. يا من يرى ما في الضمير ويسمع، أنت المعد لكل ما يتوقع. يا من يرى ما في الضمير ويسمع، أنت المعد لكل ما يتوقع. يا من يرى ما في الضمير ويسمع، أنت المعد لكل ما يتوقع. يا من يرجى للشدائد كلها، يا من إليه المشتكى والمفزع. يا من يرى ما في الضمير ويسمع، أنت المعد لكل ما يتوقع. يا من خزائن رزقه في قولكم، فإن الخير عندك أجمع. يا من يرى ما في الضمير ويسمع، أنت المعد لكل ما يتوقع. ما لي سوى فقري إليك وسيلة، فبالافتقار إليك فقري أدفع. يا من يرى ما في الضمير ويسمع، أنت المعد لكل ما يتوقع. ما لي سوى قرعي لبابك حيلة، فلا إن رددت فأي باب أقرع. يا من يرى ما في الضمير ويسمع، أنت المعد لكل ما يتوقع. ومن الذي أدعو وأهتف باسمه، إن كان فضلك عن فقيرك يمنع. يا من يرى ما في الضمير ويسمع، أنت المعد لكل ما يتوقع. حاشا لجودك أن تقنط عاصيا، الفضل أجزل والمواهب أوسع. يا من يرى ما في الضمير ويسمع، أنت المعد لكل ما يتوقع.
بالذل قد وافيت بابك عالما أن التذلل عند بابك ينفع يا من يرى ما في الضمير ويسمع أنت المعد لكل ما يتوقع وجعلت معتمدي عليك توكلا ونسبت كفي سائلا أتضرع يا من يرى ما في الضمير ويسمع أنت المعد لكل ما يتوقع وجعلت معتمدي عليك توكلا ونسبت كفي سائلا أتضرع يا من يرى ما في الضمير ويسمع أنت المعد لكل ما يتوقع اجعل لنا من كل ضيق مخرجا فإن الخير عندك أجمع يا من يرى ما في الضمير ويسمع أنت المعد لكل ما يتوقع اجعل لنا من كل ضيق مخرجا والطف بنا يا من إليه المرجع يا من يرى ما في الضمير ويسمع أنت المعد لكل ما يتوقع اجعل لنا من كل ضيق مخرجا والطف بنا يا من إليه المرجع يا من يرى ما في الضمير ويسمع أنت المعد لكل ما يتوقع يا من يرى ما في الضمير ويسمع أنت المعد لكل ما يتوقع يا من يرى ما في الضمير ويسمع أنت المعد لكل ما يتوقع آمين. Adápẹ́ fún Ọlọ́run. Alhamdulillah. A sì àlékún ìkẹ́ àti gẹ̀ fún oúnṣẹ́ ńlá Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam. Kí ìkẹ́ àti gẹ̀ náà máa bá wọn àti àwọn ará ilé ẹ̀. Àmín. Àti àwọn sọ̀hábà rẹ̀. Àmín. Àtàwọn tí wọ́n bá tún tẹ̀lé ojú ọ̀nà Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam títí tí ó fi di ìjọ́ ọ̀gbẹ́ndì al-qiyamah. Àmín. A sì àdúrà fún gbogbo àwọn àfáà wa tí wọ́n ti wà lálkìyàmà, àwọn olùgbìyànjú sójú ọ̀nà Ọlọ́run, olùpèpè sójú ọ̀nà Ọlọ́run. Eléyìí tá a máa ń gbé àwọn olùkọ́ wa àgbà Fadilatu Sheikh Abdul Baqi Muhammad Ọlọ́run ọba akọ́bá àpapọ̀ ìkẹ́ rẹ̀ lé wọn lórí. Ó wá dé orí gbogbo àwọn tí wọ́n jẹ́ olùṣiṣẹ́pọ̀ pẹ̀lú wọn, àwọn amúgbálẹ́gbẹ̀ẹ́ wọn, tó fi dé orí ọ̀dọ̀ àwọn bàbá wa Imran Muhammadu Nafi
rahimahullahu ta'ala. Gbogbo àwọn tí wọ́n wà láyé nínú àwọn àfáà wa látorí àwọn bàbá wa khalifa damallahu hayatahu fadilatu Sheikh Muslim Muqaddam Hussein damallahu kọjá rí wọn pẹ́ àmín lórí àwọn àmírù nínú ìjọ ńlá Islahuddin damallahu lórí gbogbo àwọn dàkátírà wa tí àwọn fadilatu al-Doktor al-Sheikh Sirajuddin Bilal al-Asra damallahu tí wọ́n jẹ́ ìkan láàrin wọn tó fi dé orí àwọn bàbá mufti àgbà fún gbogbo ilẹ̀ Yorùbá damallahu hayatahu Ọlọ́run kó jẹ́ àrí wọn pẹ́ àmín kó túbọ̀ máa bá wà pẹ̀lú wọn. àmín Gbogbo wa náà tí a ń gbọ́ tafsiru yìí yálà àwọn tí wọ́n wà nílé tí wọ́n gbọ́ àbáwọn tí wọ́n gbọ́ direct ní orí ìtàkùn Facebook àbáwọn tí wọ́n máa gbọ́ náà tí ó direct gbogbo wa pátápátá dáadáa tá a mú wọnú Ramadan yìí Ọlọ́run kó wá ṣàlékún ẹ̀. àmín Tá a gbé wọnú Ramadan yìí ní ẹ̀dùn ọkàn Ọlọ́run kó dùn àánú lé lórí. àmín Gbogbo tó ti ń dùn àánú Ọlọ́run má bà àánú jẹ́ lé lórí. àmín Ìtẹ̀síwájú nínú ìbádà òun náà ní kó jẹ́ àmújáde nínú Ramadan. àmín Ìtẹ̀síwájú nínú oore ilé ayé àti tàlkíyàmà. Gbogbo àwẹ̀ tá a gbà gbogbo ìbádà wa Ọlọ́run má dàlú àláyà. àmín Ọlọ́run kó gbàdúrà wa. Gbogbo àdúrà tá a bá ṣe nínú Ramadan Ọlọ́run kó má ṣàlàyé gbà lọ́wọ́ wa. àmín Áyà tí a ti bẹ̀rẹ̀ òun náà ni wọ́n ti ké fún wa lọ sísàlẹ̀ yẹn ní áyà kejìdín ní ọgọ́rin 78 nígbà jẹ́ wípé áyà kẹtàdín ní ọgọ́rin ni àsinmi lórí ẹ̀ ní àná tí áyà kejìdín ní ọgọ́rin yẹn tọ́lọ̀wọ́n bá ń sọ fún wa níbẹ̀ wípé وإن منهم لفريقا يلوون ألسنتهم بالكتاب nígbà jẹ́ wípé ọ̀rọ̀ àwọn Banu Israel ọ̀rọ̀ àwọn Ahlul Kitab òun náà ni à ń sọ lọ nípa àwọn atrocities wọn àwọn ṣẹ́ẹ̀bí tí wọ́n ṣe nínú ẹ̀sìn àtàwọn ṣẹ́ẹ̀bí míì náà tí a ṣe nínú ti ọ̀rọ̀ ilé ayé náà tọ́lọ̀wọ̀ báyìí ti ròyìn oríṣiríṣi rẹ̀ tó ti ròyìn ẹ̀ fún wa tó fi ń kọ́ alẹ́kọ̀ọ́ wípé káwa náà ká jìnà sí irú àwọn nǹkan tí wọ́n ń ṣe yìí torí ẹni tí ó bá jìnà sí nínú umma yìí náà ẹni tí kò bá jìnà sí gbogbo wa tí àwọn Banu àwọn Ahlul Kitab tí wọ́n ṣe yẹn tọ́lọ̀wọ̀n ọba tó fi sẹ́bilé wọn tí ìyà tí ń bẹ lórí wọn tí láàánà tó fi ń wà lórí wọn tó fi díjọ́ ọgbẹ́ndì alkaoma tí yà sí ti dúró dè wọ́n náà tó bá díjọ́ ọgbẹ́ndì alkaoma gbogbo tó ṣe wọ́n yìí tá a bá rẹ́ nìkan náà nínú umma Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam tó jẹ́ wípé orí ojú ọ̀nà wọn òun náà lòun náà tọ́ hada hadwahu wa salaka maslakahu ojú ọ̀nà wọn ibi tí wọ́n fẹsẹ̀ lé lòun náà fẹsẹ̀ lé ojú ọ̀nà ibi tí wọ́n tọ̀ náà ni òun náà tọ̀ irú ẹni bẹ́ẹ̀ kana alayhi mithlu ma alayhim irú tó wà lórí wọn ní ìṣẹ́bílé làánà tí ń bẹ lórí wọn yóò bọ̀ sórí ti ẹ̀nà Allahu Akbar lèyàn náà kọ́ mọ́ wò wípé ìtàn lásán òun náà láńsọ ìtàn wà nínú Kùránì ó wà nínú Kùránì tọ́lọ́wọ́ bá fẹ́ fi sọ fún wa nípa àwọn tó ti lọ àwọn tí wọ́n ṣe dáadáa nínú wọn kí ni àtúbọ̀tán dáadáa tí wọ́n ṣe yẹn kí ló gbẹ̀yìn àwọn tàn ó ìṣe lọ àwọn tí wọ́n ṣe dáadáa in tó gbẹ̀yìn wọn tó jẹ́ wípé oríire náà lọ jẹ́ nínú àwọn àmbíyà àtàwọn mìíràn náà tí wọ́n ṣe rẹ̀ àtàwọn olùtẹ̀lé wọn Ọlọ́run ti ròyìn àṣeyọrí tí ọ̀pọ̀lọpọ̀ wọn tó ṣe lára pé wọ́n ṣe dáadáa ojú ọ̀nà tọ́lọ́wọ́n bá ní kí wọ́n tọ̀ wọ́n dẹ̀ tọ́ kódà Ọlọ́run jí ó yé wa wípé bí wọ́n ṣe tọ́ sí náà ni wọ́n ṣe gba ẹ̀san sí bẹ́ẹ̀ náà ni ní ìdàkejì àwọn tó bá jẹ́ wípé ojú ọ̀nà ránù ojú ọ̀nà sọnù
òun náà làwọn náà fẹ́ fẹsẹ̀ lé àwọn tó ti síwájú lọ náà nínú ojú ọ̀nà yìí Ọlọ́run ṣàlàyé ẹ̀ fún wa kí ló jàtúbọ̀tán wọn tó jẹ́ pé àwọn náà bí irú tàwọn tí wọ́n ṣe dáadáa náà ni bí wọ́n bá ṣe jìndò sí nínú aburú wọn nínú ẹ̀ṣẹ̀ wọn òun náà ni ya wọn náà ṣe ń rìnlẹ̀ sí ló ṣe ń kìí sí ló ṣe ń lé sí eléyìí méjèèjì ń kọ́ wa lẹ́kọ̀ọ́ kálìbà àmọ́ bí táwa náà dẹ̀sẹ̀ lé kálìbà àmójú ọ̀nà bí táàtọ̀ tó bá tójú àwọn ọ̀nà àwọn ẹni eré tó bá jẹ́ pò náà ni ọdá ẹ̀sẹ̀ lé oṣoríire nìyẹn o túbà lẹ́k tó bá sì jẹ́ pé táwọn ìdákejì náà ni kó dàbí ń dùn fún ọlọ́ lónìí tó bá padà yàyọ́ kan àdéhùn Ọlọ́run nìyẹn tó bá ń dán lónìí tó bá yáyọ́ dàrú nìyẹn fi gbọ́dọ̀ jìnà sí gbogbo àwọn ojú ọ̀nà pálapàla irú tí àwọn Banu Israel tí wọ́n ń ṣe bí kéèyàn máa fi ayọ̀ Ọlọ́run kó máa fi sáwẹ́wà kó máa tú ayọ̀ Ọlọ́run kó máa fi wí sọ́nà ẹbòmí kó máa tako òdodo kó máa tako àwọn ẹni Ọlọ́run kó máa fẹ́ fi òdodo kó máa fẹ́ fi hàn gbogbo àwọn akẹ́lẹ̀ ìmọ̀ kó báyàn ní ìtẹ̀síwájú sí àwọn nǹkan tí wọ́n wá máa ń ṣe òun náà lélẹ̀ ìpé وَإِنَّ مِنْهُمْ لَفَرِيقًا يَلْوُونَ أَلْسِنَتَهُمْ بِالْكِتَابِ Ọlọ́run ní وَإِنَّ مِنْهُمْ dájúdájú ó wà nínú wọn لَفَرِيقًا àwọn ikọ̀ kan tó jẹ́ wípé يَلْوُونَ أَلْسِنَتَهُمْ بِالْكِتَابِ wọ́n máa ń lo ẹnu wọn ma ìwé Ọlọ́run wọ́n lo ẹnu wọn níbi ìwé Ọlọ́run لِتَحْسَبُوهُ مِنَ الْكِتَابِ wọ́n lo ẹnu wọn ma ìwé لِتَحْسَبُوهُ مِنَ الْكِتَابِ kó lè bá jẹ́ pé ó lè bá rò wípé nínú ìwé ni ìwé Ọlọ́run ni وَمَا هُوَ مِنَ الْكِتَابِ kò sì sí inú ìwé Ọlọ́run وَيَقُولُونَ هُوَ مِنْ عِنْدِ اللَّهِ wọ́n tún wá máa sọ pé ilé àtọ̀dọ̀ Ọlọ́run ọba náà ló ti wá وَمَا هُوَ مِنْ عِنْدِ اللَّهِ ilé yóò sì wá látọ̀dọ̀ Ọlọ́run ọba وَيَقُولُونَ عَلَى اللَّهِ الْكَذِبَ وَهُمْ يَعْلَمُونَ wọ́n àwọn pa irọ́ mọ́ Ọlọ́run ọba وَهُمْ يَعْلَمُونَ àwọn gan sì mọ̀ أَنَّهُمْ يَكْذِبُونَ عَلَى اللَّهِ àwọn náà mọ̀ pé àwọn parọ́ mọ́ Ọlọ́run in tó wà ní àyà yìí gbogbo wa pátápátá òun náà ni a gbọ́dọ̀ jìnà sí o a gbọ́dọ̀ ṣọ́ra ń bẹ̀ òun náà láti fi sínú mọ̀kọ́ dímọ̀ yẹn ẹni tó bá kó sínú tí ẹ kó sí inú tí àwọn alul kìtàbù tí ẹ kó sí nínú ẹ̀ṣẹ̀ irú rẹ̀ irú ẹni tó náà bá kó sí irú bẹ́ẹ̀ yastahiqu mastahaqqu min al-'adab irú ẹni náà ó ti lẹ́tọ̀ sí irú táwọn náà lẹ́tọ̀ sí nóyà wa yakunu 'alayhi ma 'alayhim irú tó wà lórí wọn ní láàánà Ọlọ́run ọba díjọ́ gbé ní alìkọ́mọ̀ yóò wà lórí tẹ̀ náà àwa náà sì jọ wọ́n nípa pé wọ́n sọ Kúránì kalẹ̀ fáwa náà wọ́n sọ ìwé kalẹ̀ fáwa náà wọ́n sọ ìwé kalẹ̀ fáwa náà àjọ wọn bẹ̀ tí ẹ̀ náà bá wá ṣe tó bá jẹ́ wípé bó ṣe àmàlà ìwé Ọlọ́run tí ṣe Kùránì ti wáyé ó ṣe bí irú báwọn náà ṣe àmàlà àwọn ìwé tọ́lọ́run bá sọ kalẹ̀ fún irú ẹni tó bá ṣe báyẹn tahillu alayhi la'natu kama hallat alayhi Allahu Akbar láàánà àtọ̀dọ̀ Ọlọ́run ìmújìnà sí pé ọ̀dọ̀ Ọlọ́run èpè tí ń bẹ lórí wọn yóò bọ̀ sórí ti ẹ̀ náà Ọlọ́run sọ kìí ṣe pé Ọlọ́run kọ mọ́ sọ̀tàn lásán ma kana hadithan yuftara eléyìí ṣe pé Ọlọ́run kàn lọ wá àwọn àtàkàn ọwọ́ àlọ́ àtàmọ́mátàmà walakin tasdiqal ladhi bayna yadayhi gbogbo eléyìí ó wá láti fi ẹsẹ̀ òdodo àwọn tó ti síwájú ọ̀rọ̀ àwọn tó ti síwájú lọ ó fẹ́ fẹ̀sẹ̀ òdodo rẹ̀ hàn wa hudan Ọlọ́run fẹ́ ó sì fẹ́ fi jẹ́ ọjẹ́ mọ̀nà wa rahmatan ó sì lè jẹ́ ìkẹ́ fún wa nípa omi ìwòkùnú fún ẹni tí ó bà ní àmọ̀dájú náà ni o Ọlọ́run jẹ́ ó jẹ́ ìkẹ́ fún wa pẹ̀lú bí ṣe ń sọ gbogbo àwọn àtàyìn fún wa
àti tí wọ́n kó sí tó fi yí ẹ lọ wọ́n bá àjẹ́pá àánú kò síbẹ̀ ọlọ́run ò ní ṣe àwa nínú àwọn tí ó kò sínú rẹ̀ Àmín. irú tó ṣe wọ́n ọlọ́run lè jẹ́ ó ṣe wá o Àmín. ó náà lọ́lọ́run sọ yìí wa inna minhum lafariqan àwọn tí wọ́n sorí ibú tàná apá kan nínú wọn wà tó jẹ́ wípé Yalwuna alsinatahum bil kitab. yalwuna alsinatahum ìyẹn ni pé yumiluna alsinatahum wọ́n lọ ahọ́n wọn báyìí wọ́n mọ̀ láàrẹ̀ kúrò níbi ìntọ́ jẹ́ ìntẹ́ ń kà gangan wọ́n yí sí nǹkan rẹ̀ ìyẹn aláyù ìtumọ̀ ẹ̀ ní pé almailu min jihatin ila jiha min makanin ila makan kó gbé nǹkan kúrò níbì kan lọ síbì kan in tó dé tàbí tú pé wọ́n lọ ahọ́n wọn pẹ̀lú ọ̀rọ̀ kan wọ́n lọ ó rí pé téèyàn bá fẹ́ lọ nǹkan náà ibì kan ló ti gbé lọ sí ibòmí wọ́n lọ wọn yalwuna alsinatahum wọ́n máa ń lo àwọn bil kitabi pẹ̀lú ìwé ìyẹn ni pé àwọn eléyìí in tí ń lọ àwọn ọmọ nǹkan tí è ṣe ìwé Ọlọ́run ni o kitabun duna kitabillah onílé wọ́n lo ẹnu wọn máa litahsabuhu minal kitab ó lè bá jẹ́ pé ó rò pé ó wà ní kìtàbù ìyẹn ni pé ó rò pé ó wà ní al-kitabul munazzalu alayhi ó rò pé ó wà ní ìwé Ọlọ́run eléhùn wọ́n tó ké èèyàn kó dúó ń bẹ́ o kó fi kìlọ̀ fún gbogbo ẹni tó jẹ́ wípé bóò náà ṣe máa ń ṣe nìyẹn ló fi jẹ́ wípé wọ́n ní ọ̀dá kó jẹ́ wípé irú bó ṣe máa ń ka Kùránì ló ṣe máa ka nǹkan mi irú bó ṣe máa ń ka Kùránì òun ló ṣe máa ka nǹkan mi àzìn tó bá ti fẹ́ máa ka àwọn nǹkan mi lápèjúwe bóò lóhùn kó wá máa sọ wípé bismillahirrahmanirrahim ẹjá wo nǹkan kan náà káwo bóyá orin kan òun náà lọ fẹ́ ká ọwá ń kà bí irú ti Kùránì lápèjúwe waqad aghtadi wat-tayru fi wukunatiha bimunjaridin kaydil awabidi haykali gbọ́dọ̀ síbẹ̀ ìyọ́ kàlọ́ ni laqad aghtadi wat-tayru fi wukunatiha bimunjaridin kaydil awabidi haykali mikarrin mifarrin muqbilin mudbirin ma'a kajulmudi sokhrin hattahu saylu min ali ìyọ́ ka ní ìka gbanagada alákọ̀ọ́kọ́ ni ẹ̀ o ní kàbí ẹ́ sí ń ka Kùránì Allahu Akbar. bẹ́ẹ̀ náà ni irú ohun ta máa ń lò fún Kùránì o gbọ́dọ̀ lò fún ohun kọ́ máa lo irú ń tàà sọ kọ́ wá máa lo irú ohun tàà lọ fún wọ́n akọ́ máa o gbọ́dọ̀ lò fún ó chẹ́njì rẹ̀ fún ni kó lè bá jẹ́ fáwọn èèyàn ò ní mọ̀ torígbà tó bá fẹ́ lo Kùránì tó bá fẹ́ ka Kùránì ohun yẹn ló lò fún Kùránì ìsọwọ́ ka Kùránì yẹn ó dá padà síbi Kùránì ọ̀fẹ́ ní òfin kà táwọn èèyàn bá ti wá gbọ́ Kùránì rẹ̀ tí wọ́n gbọ́ ti yẹn náà ó rò bí Kùránì náà gbogbo ìgbà sí ni àwọn aláìmọ̀ kan máa ń gbọ́ ọ̀rọ̀ lọ́dọ̀ àwọn onímọ̀ gbogbo ìgbà sí ni pé àwọn aláìmọ̀ kan náà ní máa ń pọ̀ ju àwọn onímọ̀ lọ gbogbo ìgbà sí ni in táwọn lọ́jọ́ wípé àwọn aláìmọ̀ kan in tó mọ̀kan bá wí in tó nímọ̀ bá wí o ni wọ́n fẹ́ máa tẹ̀lé wọ́n má jẹ́ wípé wọ́n kà tẹ̀lé ọlọ́bẹ̀ wọ́n bá rò bí Kùránì ni sẹ́ràn pé irú àwọn kìíní yìí o náà ni ó padà yí mọ́ ẹni láwọn kan lọ ó padà yí mọ́ àwọn kan lọ tó jẹ́ wípé nígbà táwọn ọ̀nà ilé kéwú wọ́n fi ń padà rò pé àwọn ọ̀rọ̀ kan inú Kùránì ẹwùrú ẹni tó sọ wípé zàzúwà ní Kùránì káàpì ẹ̀mọ́ wípé ká má sọ pé zàzúwà ní Kùránì ó wá fẹ́ mẹ́rin wá ó wá ní wàjámù rasulillahi la yataza'u ẹ̀rọ pé àwọn ó ti gbọ́ lọ́dọ̀ àwọn àfáà kan ni táwọn àfáà yẹn kàá
tí wọ́n wá ń kà ní kíkà tó jẹ́ wípé ọjọ́ mọ́ Kùránì òun sì ní pọ̀ lọ lé ké kò ké kíní kò ké nǹkan gidi ó bá rò pé Kùránì ni ó wá rò pé wà jámù Rasulillahi la yatazazan ó rò pé wà nínú Kùránì lè fi gbọ́dọ̀ máa kà irú ohun tó fi ń ka Kùránì ó gbọ́dọ̀ máa kà bẹ́ẹ̀ ó gbọ́dọ̀ máa ṣe bí ó ṣe bí Kùránì ọgọ́dọ̀ sí a'udhu billahi minash shaytanir rajim bismillahir rahmanir rahim kọ́ máa ṣe fún kọ́ máa jẹ́ wípé àwọn èèyàn rò pé Kùránì ni gbogbo nǹkan yòókù tó bá ti ẹ̀fẹ́ kàgan tó bá wá wò pé ó fẹ́ sọ pé bismillah ṣe bismillah rẹ̀ sínú máa kà lọ Kùránì ló di ọ̀ràn èèyàn pé kọ́ sáà máa ṣe bismillah tó bá pé kíní ni ṣe bismillah rẹ̀ sínú máa ka gbogbo ẹ̀ lọ máa kà bí ẹ ṣe ka Kùránì ó mọ́ jẹ́ pàwọn èèyàn máa rò pé Kùránì ni sẹ́bọ̀ pé ìfẹ́ nìyẹn litahsabuhu minal kitabi tó lè bá jẹ́ wípé ó rò wípé ó wà ní Kùránì ni ó rò pé ó wà ní òwe ni wa ma huwa minal kitabi ó sì sí ń bẹ́ wa yaquluna huwa min indillah wọ́n á sọ wípé ó tún wà lọ́dọ̀ Ọlọ́run wípé ilé ìyàtọ̀dọ̀ Ọlọ́run ni alákọ̀ọ́kọ́ yẹn wọ́n yí ẹnu ni ohun ó sì rí bákan in tó wá lè jùlọ Ọlọ́run tó dákọ̀ wọ́n tún wá ẹlòmí ó tún wá graduate ẹ́rí pé àwọn kan ní ọkọ̀ yí ẹnu gẹ́gẹ́ bá ṣe sọ pé ẹnìkan ó rò pé wàjámù Rasulillahi la yatazazan wà ní Kùránì àwọn kan ní ọkọ̀ bẹ̀rẹ̀ tó jẹ́ pé wọ́n lo ẹnu mọ́ àwọn bí ẹ ṣe bẹ̀rẹ̀ yẹn wọn ò tí sọ di Kùránì o bọ̀ bí ẹ ṣe ń lẹ́nu mọ́ fó lè bá jẹ́ kó rò pé wà ní Kùránì ẹni tí wá padà rò pé wà ní Kùránì ohun tí wá ń pè wípé ó wà ní Kùránì gan ẹni pé ó tún ti graduate sí ibòmí bẹ́ẹ̀ sì ni àwọn tí wọ́n rò pé àwọn tó jẹ́ pé wọ́n ń kàbí Kùránì náà àwọn náà lè graduate kí wọ́n padà máa sọ pé wà ní Kùránì nígbà wọ́n bá ti mọ̀ wípé ẹ̀yin tẹ́ wà ńlẹ̀ yìí kò sí nǹkan fún yín ẹ mọ̀ nǹkan kan ẹnìkan mọ̀ èmi náà sẹ́ rí fídíò báyìí lóní gbogbo ẹ̀yin ìyá gbogbo yín ẹ máa sí àmì o ọya ẹ̀bẹ̀rẹ̀ àmì o fi ìlú máa dí mabniyu ala al-fati nìkan tí náà sì tó ń tu gbogbo wọ́n ní ẹ̀yin ìyá ẹ́sẹ̀ báyìí ó ń tu bí àdúrà ọgbẹ́ ni tahsabuhu mina du'a ni ìyẹ́ sí ni huwa fi mina al-i'rab قرأ شيئا من الإعراب لتحسبوه من القرآن أو من الدعاء وما هو من الدعاء خصيصينو أدعاء أبي فعل ماضي سأجمع دعاء فعل ماضي مبني على الفتح لا محل له من الإعراب كيلو جماعة دعاء ibi tẹ́ẹ̀tì mọ̀ wípé nùbú ànábì Muhammad sallallahu alaihi wasallam ó ti ń sẹ́ni ẹ̀ ó ní àwọn èèyàn wọ́n máa fi àwọn aláìmọ̀kan wọ́n máa fi sàdárí tí wọ́n bá sì ń sọ pé adarí wà àwọn adarí ìlú àwọn adarí inú mọ̀ náà àwọn àfáà ló túmọ̀ sí fàyádé lónà àwòfà fàdọ́lù wọ́n adọ́lù àwọn tàà wá ń wí wọ́n sì nà lọ wọ́n wọgbó lọ tààrà tàbáyì wọ́n àdọ́lù wọ́n sì mọ́ káwọn èèyàn náà wọnú igbó yẹn náà lọ tààrà irú àwọn tàà ń wí nù àwọn tí ò kéwú já wọ́n yí sí ọ̀nà bòmí àwọn náà gbọ́dọ̀ ṣọ́ra níbi nǹkan yìí ó má jẹ́ wípé irú tó ṣẹlẹ̀ sáwọn tó síwájú lọ yóò ṣẹlẹ̀ sí àwa náà wal iyadu billah ọlọ́run ní jọ́ ṣẹlẹ̀ sí ọlọ́run ní ṣe wá bí irú àwọn ẹ̀yẹ wa ma huwa min indillah kò sí wá látọ̀dọ̀ ọlọ́run kìí sàtọ̀dọ̀ ọlọ́run ló ti wá irú bẹ́ẹ̀ náà ni irú àwọn tó jẹ́ pé wọ́n sọ pé fásọlá wà ní Kùránì wọ́n sì kà fún ọ fásọlá wọ́n kà fún ọ wà á rò pé ọ wà ní Kùránì ní pé fásọlá wà ní Kùránì wa ma huwa min indillah ó sì wà látọ̀dọ̀ ọlọ́run fásọlá jẹ́jẹ́ ara rẹ̀ ní ifá ó sí ọlá ni ẹwù ifá sí ọlá tọ́lọ̀ ní ọwà ẹwù subhanallah
ìfásọlá ni ń pè ní ìfásọlá ìfásíọlá ìfásọlá yóò wà ní Kùránì subhanallah ní Kùránì tó jẹ́ wípé gbogbo fadlu biyadi láàyè ni ọ̀dọ̀ Ọlọ́run ọba lọ́lọ́wà ṣé Kùránì mú ètò wá sọ pé fàtọ́ wà ń bì kan tí tó ń ṣe ọlá ẹ̀yin àfá ẹ ṣọ́ra yín o ẹni tí ó bá ṣọ́ra rẹ̀ níjọ́ tọ́lọ́run bá gbá mú kò sẹ́ni kankan tí ó gbà lẹ́ o wà ma lahu min nasirina ni o ní rẹ̀ tí ó gbọ́ lẹ̀ pẹ́ẹ̀pẹ́ ìwọ́gùn ní gbárẹ́lẹ̀ ìwọ́gansẹ́ ó tó kó ìyà fúnra rẹ̀ ni táwọn èèyàn gbó tó bá ọkó fún sí ṣọ́ra rẹ̀ o gbogbo ẹni tó bá pèrà rẹ̀ láàfá àfá ò ní mẹ̀zíyà kan tó jẹ́ kọ́ sọ ju tó ní ìmọ̀ tó ní ìkólò lọ àfá in tó fi lè ní ìròyìn kan tó tún ṣe dáadáa o ní kọjẹ́ pé o ní ìmọ̀ ọwá ń lò tó wá sí ń lò ní ọgbọ́dọ̀ ní tàwádọ́ bí ọ̀rọ̀ Umar ibn al-Khattab ni ó lóhun mọ́ ń páyà kọjẹ́ pé òun mọ́ ń páyà kí òun ọmọ ṣe wá sí fáwọn èèyàn an aqussa ala an-nas kí mọ́ ṣe wá sí fún wọn tí yíwà padà mọ́ rò wípé mo gbàjú wọn lọ ìyẹn ni pé ẹni tí ṣe wá sí gan tó jẹ́ àfáàgán ọgbọ́dọ̀ wípé ojú àwọn èèyàn lọ gírí mẹ́tàyà ọgbọ́dọ̀ kì ọ́ kó fún ẹ̀ òpé àjọ àwọn ẹni yìí lọ àjù wọn lọ torí ẹlòmí wà láàrin wọn tó yẹ pé ó ń gbọ́ wá sí ó sì ń lo wá sí ibi ẹni tí ń sọ lọ rúbà hámìlì ànábì lọ́mọ̀ mẹ́ sọ rúbà hámìlì fiqhin ila man huwa afqahu minhu rúbà hámìlì fiqhin mélòó nú ẹni tó jẹ́ wípé yóò dẹ̀ gba kíkí ìwà báyìí yóò gbé ìrò àgbọ́yé ẹ̀sìn kan yóò dẹ̀ gbé sórí báyìí yóò dẹ̀ gbé lọ ila man huwa afqahu minhu yóò lọ gbé báyìí tó jẹ́ pé yóò gbọ́yé jùlọ ìwọ lọ gbà á wá látọ̀dọ̀ ànábì yóò sì gbé lọ sọ́dọ̀ ẹni tó jẹ́ pé yóò tó gbọ́yé jùlọ lọ ìwọ lọ kàánú Kùránì báyìí ìwọ lọ kàánú àdíìsì wọ́n dẹ̀ kà fún ẹnìkan tó jẹ́ pé òun gbọ́yé jùlọ lọ yóò wá padà máa ṣe ìbádà ju ọgán lọ àwọn ẹlòmíì wà tó jẹ́ pé wọ́n gbọ́ wáàsí wọ́n dájú ọ̀pọ̀lọpọ̀ àfáà lọ wáàsí lásán wọ́n gbọ́ wọ́n dájú ọ̀pọ̀lọpọ̀ àfáà lọ Ọlọ́run sì ni kò sí tọ́kàn bí ipọ́ lọ kéwú kí ló ṣe rí ó kéwú yẹn kò tí ìkọ́ lọ nígbà tó bá lò ní wọ́n tó mọ̀ pé àá ò ti ní nǹkan báyìí al-ilmu bil-amal ìmọ̀ pẹ̀lú iṣẹ́ ni o tó bá ti ṣiṣẹ́ èsẹ alim tó bá ti ṣiṣẹ́ tọ ìmọ̀ rẹ̀ lasta bi alim èsẹ alim láyé al-ilmu bil-amal kí ló ṣe ní o kò dìgbà tí àfáà tó nímọ̀ tó bá tó kọ tí àkíwó tó mọ̀ pé alimu ni ibi tẹ́ẹ̀sì mọ̀ pé alimu ni kí ní ṣe ní Allahu Akbar kí ló ṣe oníwò fi mọ̀ pé ọjá alim kí ló ṣe sẹ́tọ̀ kí ló ń bá kiri ló fi jẹ́ pé àwọn àfáà wọ́n fẹnu kò wípé alamu ummati Muhammad sallallahu alaihi wasallam ba'da nabiyyiha ahlan wa sahlan ahlan wa sahlan ẹ má bọ̀ alamu ummati Muhammad ahlan wa sahlan àti àwọn bàbá alamu ummati Muhammad sallallahu alaihi wasallam ẹni tó nímọ̀ jù nínú umma Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ba'da nabiyyiha lẹ́yìn ànábì àti gbogbo àwọn ànábì yòókù náà ó ní Abubakar Siddiq Allahu Akbar ẹsọ tí àkọ́kọ́ ọkọ̀ tí àkàkà wọn ọkọ̀ tí àkàkà kódà tí wọ́n bá sọ wípé àwọn ọkọ̀ áwù àwọn sọ̀hábà tí wọ́n bá dákọ̀ ohun ò ní dákọ̀ ohun mọ̀ òun náà ló sì ní ìmọ̀jù kí ló dé nítorí lílò ní bóhùn sí ń gbọ́ ó lò ju anybody lọ ó lò ju àwọn tẹ́ pè ń fúkọ̀ áwù lọ ó lò ju àwọn tẹ́ pè ń kú rọ́wù náà àwọn sọ̀hábà lọ ọba di wípé òun ló ní mọ̀jù láàrin àwa umma Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ìyẹn ni pé ìmọ̀ rẹ ibi iṣẹ́ rẹ tó ń ṣe ni wọ́n ti mọ̀ kí ló ń ṣe ibi tí wọ́n ti mọ̀ pé onímọ̀ nìyẹn onímọ̀ kìí ṣe bí kọ́ ọmọ ẹ̀ka jáde ayímọ̀yé ẹlòmíì tó jẹ́ pé kìí ṣe alim kìí sáfà yọ́dẹ̀ kọ́kọ́ wà jẹ́nà káàkó tó wà jẹ́nà dànù Ànábì gẹ́gẹ́ ọmọ ọmọ sọ ni pé bẹ́ẹ̀ ṣe wà ìtẹ́ ń ríra yín àwọn èèyàn wá o tí ń gbọ́ wà tí ẹ̀dẹ̀ ń lò tí ẹ̀dẹ̀ ti súnmọ́ náà gan ní àdífi rúbà aṣáátà
agbábárọ̀ mélòó nínú àwọn èèyàn tó jẹ́ pé tẹ́ bá rí ẹgbẹ́ báyìí aṣáàfù ní irun rẹ̀ ó ní ṣáàfù ó takókó ó ní takókó báyìí agbábá ìyẹn ni wípé gùbárù eruku ó ti bo ẹsẹ̀ rẹ̀ ẹni tí irun rẹ̀ fi ń takókó ó túnmọ̀ sí pé kò sí kéńjì lọ́wọ́ rẹ̀ nìyẹn tó fi máa mójútó rùn rẹ̀ àwọn sọ̀hábà sí mọ́ tó fi dórí ànábì wọ́n máa mójútó rùn wọn ó takókó ìtumọ̀ ní pé kò dé change tí ó fi mójútó ẹ wo simple change tí ó fi mójútó kó ti ẹ̀fà lásán agbárọ̀ ó túnmọ̀ sí pé kò ní nǹkan ẹ̀gùn kàkàpẹ́ẹ̀pẹ́ ẹsẹ̀ ló fi máa ń sá gbogbo ẹ̀ irú ẹni tá wí mélòó rú àwọn tá wí tó jẹ́ wípé law aqsama ala Allahi tó bá sọ fọ́lọ́run ọba pé bá a ṣe fi orí ní ìsìn ní la àbárọ̀hú ọlọ́run ọmọ gbọ́ lẹ́sẹ̀kẹsẹ̀ Ànábì sí ìṣọ̀kan nínú àwọn sàhábà tó rí bẹ́ẹ̀ tó ẹ́ pé Umaru padà lò láyé tí ẹ̀ wọ́n sáré lò pé ẹbá tọrọ òjò wọ́n sì tọrọ òjò wọn ò tí ìdélé àwọn gan ẹni tó tọrọ òjò gan òjò pa wọ́n wọlé pé òjò tó béèrè òun rèé ìwọ náà gbà díẹ̀ sára kó tó wọlé níbi tí àdúrà gbàdé lọ́dọ̀ àwọn èèyàn níbi tí ẹ súnmọ́ lọ́wọ́ bá dé nígbà jẹ́ pá wọ́n ń lò ó gbogbo ẹni tó bá fẹ́ra rẹ̀ lólùmọ̀ ó tí ìnímọ̀ kankan ò kí ló ṣe o ní ọ̀sọ̀ pé onímọ̀ o in tó bá ṣe o ní ọ̀sọ̀ pé o ní ìmọ̀ lẹ́fì rí wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tó bá bẹ̀rẹ̀ wáàsí báyìí ẹni wáàsí òun ní ṣàǹfààní lára yín kí ló dé nítorí pé òǹgbò ló ń lé tó bá jẹ́ pé òun lò ń lé yóò ṣàǹfààní lára àwọn èèyàn alqulub tuhaddithu alqulub ọkàn ni máa ń bọ́kàn sọ̀rọ̀ ọkàn báyìí ní máa ń bá ọkàn sọ̀rọ̀ ọkàn yóò máa bọ́kàn sọ̀rọ̀ wọ́n bí àfáà Sufyanu Ath-Thawri wọ́n bí ẹ́ léèrè ọmọ wọn ló bí ẹ́ léèrè pé kí ló dé tó jẹ́ pé tẹ́yìn bá ti ń ṣe wáàsí fáwọn èèyàn tẹ́ bá ṣe wáàsí fáwọn èèyàn báyìí kò ní tí pẹ́ táwọn yóò ti bú ẹkún táwọn yóò máa sunkún ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà lẹ́yìn òun sì rí báyìí tó jẹ́ pé àwọn náà ṣe wáàsí fáwọn èèyàn náà bẹ́ẹ̀ náà ṣe ń ṣe kódà kò yàtọ̀ síra wọn àwọn èèyàn sunkún kí n tí ẹ fi dán lóhùn ní pé ṣé ṣákílá ẹn tí ọmọ rẹ̀ kú obìnrin tó ọmọ rẹ̀ kú sọ́jọ́ alágbàsọ obìnrin tó ọmọ rẹ̀ kú sọ́jọ́ alágbàsọ wà láìkọjọ́ bẹ́ẹ̀ sì ni ẹni tí ọmọ rẹ̀ kú ó lè má sunkún tó àwọn alágbàsọ tọ́lá àwọn alágbàsọ àwọn ìlú ni wọ́n tí wọ́n ti dé báyìí wọ́n pòun rere ẹkún kódà àwọn ni wọ́n tún fara yájú wọ́n mọ̀ gbára dálẹ̀ àwọn wọ́n pariwo jù àwọn wọ́n tún fara yájú àwọn wọ́n gbára dálẹ̀ jù àwọn wọ́n bara jẹ́ jù síbẹ̀ tí èèyàn bá dé ibi tí ìṣẹ̀lẹ̀ ti ṣẹlẹ̀ báyìí fún rẹ̀ èèyàn báyìí láì sọ fún ọ ó rẹ̀ ń tọ́mọ rẹ̀ kú gangan báyìí tó identify rẹ̀ tó bá ti rí báyìí torí ẹni tí ń gbára dálẹ̀ ti ń fọ́ọ̀mù ó yàtọ̀ sẹ́ni tó yẹ pé nínú ọkàn ló ti dé pé kóhùn ọkàn gbára dálẹ̀ ẹni tí ń sunkún tó jẹ́ pé ọkàn fi ń fọ́ọ̀mù ni ó yàtọ̀ sẹ́ni tó yẹ pé ẹkún wá láti inú bẹ̀rẹ̀ tí wọ́n gbọ́nà ti rí ojú wọn láì ó ti mọ̀ pé ẹni ilé ọmọ kú fún lóòótọ́ ó sì lè má pariwo ó lè jẹ́ pé gbà tó dé gan yọ́kàn jẹ́ tú báyìí èèyàn lè mẹ́sì lọ́dọ̀ ẹ̀ tí yọ́kàn jẹ́ tú báyìí táwọn èèyàn sì mọ́ pariwo tí wọ́n gan bá rí báyìí ó rí dínú súra ara rẹ̀ pé then tó bá ra bí ó ṣe sọ ẹkún tó bá ra bí ẹkún jáde báyìí ẹkún ọ̀ràn ràn ọ́ yóò wọnú ọkàn rẹ̀ ẹkún táwọn yòókù kò ní wọnú ọkàn rẹ̀ bí kò fún ẹ lépè ní pé owó ní sọ òun sì ní tó náà bá ra pariwo tí ẹ náà báyìí tó sunkún òní sọ pé wọ́n ọ̀rọ̀ àmọ́ rẹ̀ wọ́n ní òní lè sọ pé wọ́n yóò wọnú ọkàn rẹ̀ kí ló dé ọkàn ní máa ń bọ́kàn sọ̀rọ̀ àfáà gbogbo tó bá kọ́ ọgbọ́dọ̀ máa lò ibi tí èèyàn bá sì lò dé òun náà ni yóò fi ṣàǹfààní fáwọn èèyàn ẹni tí ń sọ̀rọ̀ náà fi ń ṣe wáàsí fúnra rẹ̀ a sì fi ń ṣe wáàsí fún gbogbo wa náà irú ẹ̀rù yẹn tó bá wà lára rẹ̀ tó ti ń lò kò lè ẹ́fà wọ́ọ̀sì dé ibi kọ́ wá máa yí ayọ̀ Ọlọ́run tàbí kọ́ máa yí ọ̀rọ̀ kan kó fi máa sọ wípé ayọ̀ Ọlọ́run ọba ni kò ní wọ́ọ̀sì fún ọdún bẹ̀ àìsí ìmánì àìsí lílò fún gbogbo nǹkan tí à ń kọ́ gbogbo nǹkan tá a ké
àìsí lílò fún oní fàkẹ́lòmí ò tún mọ́ change rẹ̀ ó fẹ́ change rẹ̀ nítorí pé kó lè bá gbówó náà ni káwọn èèyàn ò lè bá àkàkún káwọn èèyàn ò lè bá àwò pé àwọn ló tún trend báyìí ó fẹ́ change ẹ̀ sẹ́wọ̀n pé tó bá ń lo ìmọ̀ rẹ̀ kò ní ẹ́fà ṣe rú nǹkan bá a sì tún fi ń ṣe wáàsí fún gbogbo àwa táwa náà gbọ́ wáàsí tí wọ́n náà bá ti gbọ́ wáàsí ó ti gbọ́ mọ̀kan nìyẹn tó bá ti lò tí wọ́n bá lò tí ẹni tí ó ń sọ fún ọ tí ó bá lò ẹni tó ń sọ fún ọlọ́mọ o lè ṣáájú ẹ̀wà ìjẹ́ náà tó bá díjọ́ ọgbẹ̀lẹ̀ àdìkàmọ̀ tó ṣáájú ẹ̀ dànù ó ń láti sọ rúgbà ànábì lọ́mọ àmọ́ sọ rúgbà hámìlì fiqhin ila man huwa afqahu min mélòó ẹni tó jẹ́ wípé àgbọ́yé ẹ̀sìn ó gbé lórí báyìí ó sì lọ gbé báyìí tí ó padà gbọ́yé jù ọ lọ yẹn ni pé ìwọ ọkọ̀ àgbọ́yé ẹ̀sìn nígbà tó bá sọ báyìí ó sọ fẹ́ tí ó padà gbọ́yé jù ọ lọ ní ìtumọ̀ àgbọ́yé tó sì gbọ́yé jù ọ lọ òun ni pé wọ́n máa lò yóò lò jù ọ lọ òun lè máa lò kú wọ́n máa lò tàbí ká ẹjọ́ máa lò kó wọ́n tó lò jù ọ lọ gan nígbà jẹ́ pé bóun ṣe ra gbọ́nu ó sì ń gbó sì ra lọ lò bẹ́ẹ̀ a gbọ́dọ̀ ṣọ́ra wa torí bí kan náà ní tí mọ́ ń bẹ̀rẹ̀ ló jẹ́ amú látòkè bá wa yaquluna ala Allahil kadhiba wa hum ya'lamun irú tí àwọn tá wá wí wọ́n máa parọ́ mọ́ Ọlọ́run in tọ́lọ́run bó wí wọ́n sọ pọ́lọ́run bá wí nírọ́ in tọ́lọ́run wí wọ́n lọ́lọ́run ọba ló wí wọ́n fi ń parọ́ wọ́n fẹ́ fi gba sáà ẹlòmí nítorí ìpẹ́tọ́ wà nú rẹ̀ kan o náà ni bóyó bínú ẹnìkan yóò dẹ̀ yí ayọ̀ Ọlọ́run ọba against ẹni ẹ Allahu Akbar yóò a máa tú ní ìtúkútú wa hum ya'lamun àwọn bẹ́ẹ̀ sì mọ̀ wípé àà in táwọn wí irọ́ ni àwọn parọ́ mọ́ Ọlọ́run Allahu Akbar nínú àwọn darajat al-inad tí èyàn ó búrí sí Ọlọ́run nínú àwọn level tó high jùlọ ó ti mọ̀ wípé kíní yìí ò rí bẹ́ẹ̀ ọdẹ̀ tún wí ìwọ bẹ́ẹ̀ mọ̀ pé kò sí fásọlá ní Kùránì ó dẹ̀ sọ wípé fásọlá wà ní Kùránì ìwọ bẹ́ẹ̀ mọ̀ pé kò sáǹkárá ní Kùránì ó dẹ̀ sọ páǹkárá wà mẹ́ wa yaquluna ala Allahil kadhiba wa hum ya'lamun irú táwọn alul kitabi tí ẹ ṣe tí ẹ fi tẹ́lọ̀dọ̀ Ọlọ́run Allahu Akbar irú tí ẹ ṣe tí ègbé ìmújílẹ̀ sí kí Ọlọ́run láàánà Ọlọ́run tó fi wà lórí wọn díjọ́ gbẹ̀ndì àkíyàmọ̀nù ẹn tó náà bá ṣe hallat alayhi mithlu ma hallat alayhi irú tó sọ̀kalẹ̀ lórí wọn mínà láánẹ́tì ní ti ègbé yóò sọ̀kalẹ̀ lórí ti ẹ̀ náà kọ́lọ̀ ọba kó mú àwa jìnà sí o àmín lẹ́yìn rẹ̀ Ọlọ́run ní ma kana li basharin an yu'tiyahu Allahul kitaba ma kana ìyẹn ni pé ma yanbaghi kò lẹ́tọ̀ li basharin fún èèyàn kan an yu'tiyahu Allahul kitaba wal hukma wan nubuwwa kí ni ó lẹ́tọ̀ fún yín tí ó lẹ́tọ̀ fún ni pé an yu'tiyahu Allahul kitaba pé kọ́lọ̀ ọba kọ́ wá fún ní ìwé wal hukma àti ìdájọ́ wan nubuwwa àti ìjẹ́ ànábì thumma yaqulu linnasi kunu ibadan li min kọ́ wá jẹ́ dunillah kọ́lọ̀ ọba ṣe fún ní ó wà máa sọ linnasi ní ó máa sọ fún àwọn èèyàn wípé kunu ibadan li ẹ máa jẹ́ ẹrúsìn fún mi min dunillah lẹ́yìn Ọlọ́run walakin kunu rabbaniyyina bima kuntum tuallimuna alkitaba ṣùgbọ́n àwọn tọ́lọ ń bá fún nírú gbogbo àwọn tá a dákọ̀ ìtọ́lọ ń fún wọn ní kitab tó fún wọn ní hukm tó fún wọn ní nubuwa in tí wọ́n máa ṣe tí wọ́n máa sọ ní wípé kúnú in tí ẹ jẹ́ rabbaniyyina èèyàn Ọlọ́run ni ẹ jẹ́ èèyàn tọ́lọ́run ni kẹ́ ẹ jẹ́ bima kuntum tuallimuna alkitaba ẹ jẹ́ èèyàn Ọlọ́run pẹ̀lú bẹ́ẹ̀ ṣe máa kó àwọn èèyàn ní ìwé Ọlọ́run yẹni pé bí tẹ́ẹ̀ ti jẹ́ èèyàn Ọlọ́run ó ní min khilali ta'limikum alkitab ta'limikum an-nas alkitab níbi pé ẹ máa kó àwọn èèyàn ní nǹkan tí Ọlọ́run ọba tó wí fún wọn in tọ́lọ́run ọba sọ̀kalẹ̀ ẹ kọ́ wọn wa bima kuntum tadrusun
ẹ sì jẹ́ èèyàn Ọlọ́run ọba náà bima kuntum tadrusun níbi nǹkan tẹ́yìn náà kọ́ nǹkan jẹ́ èèyàn Ọlọ́run ọba ń bẹ tàbí jẹ́ èèyàn Ọlọ́run ọba níbi kó wọ́n máa kọ́ àwọn èèyàn àti bí kí wọ́n náà tún máa kẹ́kọ̀ọ́ sí èèyàn Ọlọ́run ọba ni ó jẹ́ Ọlọ́run ọba sọ eléyìí fún gbogbo àwọn tí wọ́n bá jánàbí bó sì ṣe sọ fún àwọn tí wọ́n jánàbí yẹn ó bọ́ sí orí gbogbo wa náà ó bọ́ sí orí gbogbo ẹni tó bá jẹ́ àfà li'anna al-ulama'a warathatul anbiya nítorí pé àwọn tí wọ́n bá jẹ́ àfà tí wọ́n ti jogún àwọn ànábì ó bọ́ sí orí gbogbo èèyàn pátápátá tó náà bá jẹ́ mùsùlùmí nítorí pàwà náà nattabi'ul anbiya àwa náà ń tẹ̀lé àwọn anbiya wù ní à ń tẹ̀lé àwọn ànábì ní ó kárí gbogbo wa lọ́lọ́wọ́ bá ń sọ fún wa bí pé ma kana li basharin kò tọ́ fún ẹ̀dá Ọlọ́run ọba kan bashar ìbáṣàrù yẹn ni pé abara bí yín ìyẹn Ọlọ́run aláàkọ́ ni bọ́lọ́run fẹ́ fi jọ́ fẹ́ sàlàyé fún wa pé abara bí yín náà ni Ọlọ́run ní ó padà jánàbí kò lè jẹ́ màláíkà wà má nínú súrọ́tù Zukhruf kan ahum yaqsimuna rahmata rabbik nahnu qasamna baynahum ma'ishatahum fil hayati dunya walau sha'a Allah kisibe walau sha'a naskinin walau sha'a Allah laja'ala minkum mala'ikatan fil ardi yakhlufun tọ́lọ́n bá rí wípé màláíkà ní kò bá sọ àwọn màláíkà náà táwọn màláíkà ọmọ gbà yakhlufun yẹn ni wípé ya'ti ba'duhum ba'da ba'd ìta ọmọ tẹ̀lé kan ni báwọn ànàbí náà fi ń délẹ̀ yàrá wọn tọ́lọ́n bá fẹ́ bẹ́ẹ̀ tọ́ bá rí wípé màláíkà ní bí ọba ṣe sẹ́nu ṣùgbọ́n èèyàn tó ẹ́ sì jẹun nígbàtẹ́ ti jẹ́ èèyàn yẹn èèyàn náà lọ́lọ́wọ́ bọ́ọ̀nà ló fi jẹ́ pé ọlọ́mọ máa sọ fánàbí náà ni kul innama ana basharun mithlukum ẹ sọ fún wa pé abara bí irú yín náà ni o iná ní mí o gbàtàwọn kájì sọ́nù suratul Furqan wípé ama li hada rasuli yakulu ta'ama wa yamshi fil aswaq ìwọ́ alójìṣẹ́ tó tún wá ìtọ́ ẹ pé pàṣẹ jẹun ní jẹun àṣẹ wọ́n rí ànábì pé ànábì náà mọ́ ń gbéra ìsì ìlọ ẹnu wọ́n mọ́ ń gbé ìlọ ẹnu wọ́n wò pé bọ́yọ́ lọ́n lọ́yẹ kọ́ mọ́ àbáwọn màláíkà lọ́yẹ wọ́n wá máa sáàfẹ́ lóúnjẹ àlìjánnà tí wọ́n máa sáàfẹ́ lóúnjẹ àlìjánnà tó yẹ pé ẹ padà tún fi orí yọ́ padà tún yí náà àwọn tí ànábì Ìsá tọ́lọ́wọ́ bá sọ mọ́ ìdà kalẹ̀ fún láti sánmà kí ní ẹ padà sí wọ́n ṣe kèfèrí lẹ́yìn èyàn gbọ́dọ̀ ṣọ́ra ìmánì rẹ̀ ó gbọ́dọ̀ jẹ́ kí ìmánì rẹ̀ ó jẹ́ nítorí ìtọ́lọ̀ kìí ṣe nítorí nǹkan tọ́lọ̀ bá ṣe fún kìí ṣe pé tọ́lọ̀ bá ti ṣowó fún mi sì máa sin lọ tọ́lọ̀ bá padà sí owó fún ọ ó lè sí orí ibú ju bó ṣe sórí ibú lọ tẹ́lẹ̀ kọrú náà ní tó náà sọ nù pé tọ́lọ̀ ó tẹ́ Ànábì Mùsá bá wa tọrọ owó tọ́lọ̀ bá ti ṣowó fún aká tó náà sójú ọ̀nà Ọlọ́run pé ìbádà ọ̀rọ̀ òun lọ́rùn tó ń bá ti lówó ní ìsìn òun yóò fi wá rọ̀ òun lọ́rùn Ọlọ́run dẹ̀ fún ọdẹ̀ kó bá ìbádà rẹ gbogbo ìjọsìn rẹ tó ń ṣe fọ́nà ọ gbọ́dọ̀ jẹ́ nítorí Ọlọ́run lásán ìdá Ọlọ́run bá àjọ ogún owó fún ọmọ ẹ̀sẹ̀ ìbá ìṣèdàkejì náà kó jẹ́ pé ó ṣe rọ́pùtù rẹ̀ mọ́ ọ̀dọ̀ Ọlọ́run nígbà táwọn táwọn wí Ọlọ́run bá ọdá wọn lónìí nínú Suratul Furqan náà àmọ́ arsalna min nabiyyin wala rasulin وما أرسلنا من رسول من قبلك gbogbo wọn náà ní ẹ́ jẹun jẹ́jẹ́ wọn ويمشون في الأسواق wọ́n dẹ̀ wọ́n rìn nínú ọjà àti wọ́n rí pé ànábì ń lọ ní ọjà táwọn náà sọ pé ẹjọ́ èlò lélùbọ́ èlùbọ́ abọ́ kan báyìí ó ti di 580 tẹ́bá sì lè tà fún 540 ọgbà ó sì máa lọ bó ti ẹ̀yẹ̀ pé wọ́n ní ànábì sallallahu alaihi wasallam àwọn èèyàn nǹkan wọ́n ní ànábì àwọn èèyàn nǹkan iye tí ìyẹn ni pé iye tí wọ́n bá rà ní wọ́n sọ iye tí mo fẹ́ rà ní ẹ̀gbẹ̀ nínú nǹkan ní kọ́ sọ pé sọ́gbà 520 wọ́n ní ẹ̀wà mú
ẹwò sọgbà ẹwò oúnjẹ ẹ̀sí ń wò gan sọgbà 495 ẹwà ẹwò 450 mo ní ọ̀nà nù àwọn ọ̀dà akọ ni wọ́n bá pè 1,750 mo fẹ́ rà bóyẹ́ ni wá ẹlé wá lè yarí o kọ́ sọ pé 800 ló wọ́n tà last ní wọ́n dẹ̀ rà bẹ́ ṣùgbọ́n wọ́n dà akọ iye tí àwọn ọ̀rà lẹ́sẹ̀kẹsẹ̀ wọn ò ní máa náà lọ náà ìyẹn náà sì lè máa ṣe ní ìsìn bọ́ọ̀kà sí máa ṣe ni pé ó ti bèèrè ilẹ̀lẹ́ èlò wọ́n ń takìrín lọ́dọ̀ àwọn èèyàn ó gbọ́dọ̀ bèèrè pàápàá jùlọ tó bá fẹ́ lọ́dọ̀ àwọn Ìgbò ó bèèrè dáadáa èlò ni ẹ̀ ń tà tó bá ìsì débẹ̀ àwọn Ìgbò nǹkan tí ń tà 450 wọ́n lè pè ní 25 ó gbélé 25 450 ni ẹgbẹ́ ó ní jẹ́ kójú rí ọ́sà 450 mú nílọ bàtà ó dídí bàtà ẹ bó ṣe fáì tó máa lọ ó lè máa lọ wọ́n padà sọ yí ẹ̀ padà ọdá ìwà mú ìyìn tó fi lè ṣe dọ́pù rẹ̀ ní tó fi ra tún ṣe tó fi ní máa náà nǹkan pọ̀ tó fi ní máa náà wọ́n lánàá bí náà ṣùgbọ́n bí náà máa ń lọ sínú ọjà táwọn ní owó fama arsalna qablaka minal mursalin àwọn náà fẹ́ nájà o illa innahum la yaquluna at-ta'am ẹ̀yin náà wo àwọn tí wọ́n wí bẹ́ẹ̀ gan àmọ́ tí ẹ́ dé in tó dé sí ojú pé wọ́n rò pé màláíkà ní ọwà lọ àbí nígbàtí èèyàn ló ń jẹ́ ńlé tọ́dẹ̀ fẹ́ lọ oúnjẹ lọ́jà tẹ́ ní ọlọ ọ̀nẹ́jà kọjọ́ kò lé kébí ọpá kú ni ṣùgbọ́n wọ́n rò pé màláíkà ní eléhùn Ọlọ́run bí ń sàlàyé fún wa pé báṣárù náà ní gbogbo èèyàn wà ma kana li basharin kò tọ́ fún ẹnìkan tó jẹ́ èèyàn kan lé ayé an yutiyahu Allahu al-kitab wípé kọ́lọ̀run ọba kó fún ní kìtàbù ìtumọ̀ kìtàbù yẹn ó ní àwọn ìwé Ọlọ́run tọ́lọ́run ọba sọ̀kalẹ̀ àwọn ìwé Ọlọ́run ó lè jẹ́ pé Taurat tọ́lọ́run ọba sọ fún Musa ni Musa náà sì ní alayhi salatu wassalam èèyàn ni wọ́n bẹ́ẹ̀ náà ni Injil tọ́lọ́run sọ fún Ànábì Ìsá náà sì ní èèyàn làwọn náà nígbàtí Ànábì Ádámù bá jẹ́ èèyàn kí wá rà Ànábì Ìsá ò fi ní jẹ́ èèyàn sí Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam tọ́lọ́run sọ Kùránì fún àwọn náà èèyàn làwọn náà èèyàn ni wọ́n lè jẹ́ èèyàn tó já náà bí o ṣùgbọ́n èèyàn náà ni wọ́n èèyàn abìdíyàn èèyàn òun náà ni wọ́n ìwà náà bí ni wọ́n kọ̀tọ́ fún ẹni tọ́lọ́run wá tó jẹ́ èèyàn tọ́lọ́run wá fún ní irú ìwé wal hukma tọ́lọ́run tó fún ní hukma àwọn àfáà kan wọ́n tú sí hukm àwọn ahkam àwọn kan sì tú sí hikma tí wọ́n hikma ní wádùn wọn ṣe ìfí mẹ́údín yìí kọ́ ọmọ ibi tí èèyàn gbé nǹkan ká ibi tó yẹ kó gbé ká kọ́ ọmọ tó yẹ bó sì yẹ kí n ṣe ní o ní ń pè ní ọgbà àtòyé kò sí ẹnì kankan tọ́lọ́run ó fún ní irú àwọn nǹkan yìí Ọlọ́run ti fún ní kitab ó sì fún ní hikma ìyẹn ni bó fún ní ìwé tí ó máa kà báyìí ó sì fún ní hikma náà nínú làákàyè pé ma bó sì máa sọ fáwọn èèyàn o ma bó sì máa sọ fáwọn èèyàn ẹ rí pé Ọlọ́run kọ́ wa lẹ́kọ̀ọ́ ni kìí ṣe pé kọ́ ọka tí àlásán òun ló fi sọ tí ó fi correct àwọn èèyàn fáwọn èèyàn ó gbọ́dọ̀ ní làákàyè kó lóye kó ní ọgbà àtòye wá nù bú wà kọ́lọ̀ ó tó wá fún ní ànábì ó fún ní ìjẹ́ ànábì ẹwọ́ bọ́lọ̀ wọ́n bá ṣe tó ó túnmọ̀ sí pé bá ṣe wà a lè wà ń báṣá tí èyí ó tó dé tó yẹ pé báṣàrù lásán lọ wà lẹ́bù kanu ó lè wà ní báṣàrù tí wọ́n ti fún ọ ní tó yẹ pé ó ní ìmọ̀ nípa Kùránì lápèjúwe ó lè wà ní báṣàrù tó yẹ pé tó bá tún nímọ̀ nípa Kùránì Ọlọ́run ó fún ọ lóye náà ọ̀kànlédé náà bí yìí àwọn tó tún lè jù bẹ́ẹ̀ lọ ní nùbúwà àwọn tó yẹ pé direct ní gbogbo àwọn ìmọ̀ àtòyé wọn máa wá láti ọ̀dọ̀ Ọlọ́run yóò máa wá ìwọ ọ̀rẹ́sẹ̀mọ́ ọmọ crack brain rẹ ni pé bóò ní kìí ìṣẹ́fẹ́ lọ ọdẹ̀ máa wádìí wọ́n nùbúwà kọ́nà wá fẹ́ nìkan ní ìjẹ́ ànẹ́bì irú ẹni tọ́lọ̀ wá ṣe gbogbo rẹ̀ fún orí ńlá ni ó kọ́lọ̀ wá ṣe gbogbo rẹ̀ yìí kó ṣe fẹ́ nìkan tán tó mẹ́ yàkúlà lè náà mẹ́kánà lẹ́hù àyútíyàhù àyúta ìntàwí tó mẹ́ ìyẹn pé tó mẹ́ án yàkúlà lè náà
wọ́n wá jẹ́ pé irú ẹni náà tọ́lọ́run ṣe gbogbo rẹ̀ fún thumma yaqulu linnas ẹni náà ni ó wà máa sọ fáwọn èèyàn wípé kunu ibadan li min dunillah ẹgbẹ́ in tí ẹ jẹ́ fún mi o ní ibad jamu abd ẹ jẹ́ ibad ẹ jẹ́ ẹni tí ó máa sìn mí èmi ni ẹ máa sìn ìyẹn ni pé ó wà fáwọn èèyàn lẹ́rú ó sọ àwọn èèyàn di nǹkan ọ̀sìn ìpínlẹ̀ tí wọ́n kọ́ sọ àwọn èèyàn di ẹrú ìtumọ̀ ẹni pé ìwọ ni wọ́n máa tẹ̀lé gọ̀gọ̀gọ̀ sọ́wọ́n pé in tí olówó ẹrú bá ní kẹ́rú ó ṣe ní ìbá àkólọ ojú ogun ọ̀n lọ́nu ìbá àkólọ ọnú oko ọ̀n lọ́nu ìbá ní ẹ máa jó lọ ọjà wọ́n jónù gbọ́dọ̀ pé tó ní wọ́n ṣe nù ọ gbọ́dọ̀ sọ wọ́n di ẹrú rẹ tó jẹ́ pé ìwọ ni wọ́n wà máa sìn ìwọ ni wọ́n bẹ̀rù àṣẹ tó bá ti pa nìkan ni wọ́n gbọ́ wọn fẹ́ gbàṣẹ ẹlòmíì bí irú báwọn ẹlòmíì ṣe ń ṣe ní ìsìn wọ́n ti sọ àwọn èèyàn di pé tí ń bá wí di ẹwí tí ń bá wí ẹ gbọ́dọ̀ sọ bí àwọn bàbá wa ṣe máa ń kọ orin yẹn tí ń bá ti wí ni bí orin lábáwá ni wà ní ń kírù in ṣe iná ala nnasi kullihim wala yunkiruna al-qawla hina naqulu wa nunkiru in shi'na a lè kọ̀ fáwọn èèyàn a lè sọ pé ò rí bẹ́ẹ̀ in shi'na tó a bá fẹ́ bẹ́ẹ̀ ala nnasi lórí gbogbo àwọn èèyàn tá kọ̀ fún pé gbogbo tẹ́ wí qawlahum ala nnasi qawlahum ìyẹn ni pé wa nunkiru in shi'na qawla nnasi alayhi a lè sọ pé tẹ́ wí yóò rí bẹ́ẹ̀ wala yunkiruna al-qawla hina naqulu àwọn ò sì gbọ́dọ̀ sọ pé tá wí yóò rí bẹ́ẹ̀ láyé nígbà tá bá wí àwa èèyàn nípa wà lálẹ́tọ̀ọ́ ká sọ pé bí nǹkan yìí ó ṣe rí nìí àwọn èèyàn gbọ́dọ̀ sọ pé wọ́n gbọ́dọ̀ takwa nínú àwọn tó fi fẹ́ máa sọ àwọn èèyàn dẹrú nìyẹn ẹni tọ́lọ bá fún ní kíní ọgbọ́dọ̀ ó ṣe wáàsí fún ó ṣe wáàsí fún ọ sọ̀rọ̀ Ọlọ́run bá fún ọ lọ máa tẹ̀lé kí wọ́n sọ pé ìwọ ló sọ pé kí wọ́n máa tẹ̀lé Ọlọ́run ló sọ pé Allahu ló máa rí fà wọn sí ẹ máa tẹ̀lé ló fi jẹ́ pé Ànábì Muhammad sallallahu alaihi wasallam gbogbo kíní ìlọ́sọ nígbà tó wà láyé gbà táwọn kẹgbẹ́ tí wọ́n sọ fún Ànábì sallallahu alaihi wasallam tí wọ́n sọ pé nastaghithu ta'alaw nastaghithu bi rasulillahi sallallahu alaihi wasallam ẹ jẹ́ a lọ wá ìrànlọ́wọ́ lọ́dọ̀ Ànábì nígbà tó le against àwọn tí ń ṣe nǹkan tó le yìí fún Ànábì ní innama yustaghathu billah Ọlọ́run nìkan ni ẹ lè máa wá lọ́sọ́dọ̀ ẹ̀ kò fẹ́ jẹ́ kí wọ́n pè mọ́ sallallahu alaihi wasallam kò fẹ́ jẹ́ kí wọ́n pè mọ́ gbogbo ọ̀rán tàwádùn pátá gbogbo nǹkan tá fi lè sọ wípé èèyàn rẹ̀ ra rẹ̀ ńlẹ̀ pátá l'Ànábì ṣe sallallahu alaihi wasallam òun gan ìbádà ti ẹ̀gbẹ́ ó lè ju ìbádà everybody lọ ó ṣe ìbádà hatta tawarramat qadama ní tó fi tí àwọn ẹsẹ̀ rẹ̀ méjèèjì tí wọ́n fi wú tó fi sọ fún ọ wípé èmi gan fẹ́ sin lọ́n kọjá bí o ṣe rò ó láwọn kẹ́ni tó sin lọ́n gan kọjá bí ìwọ gan ṣe ń sìn lọ́wọ́n pé ìwọ gan òòlé ìtí tí ń sọ fún ọ ní ìpé Ọlọ́run ní ọdójúkọ o lè rò pé ìrú yẹn ló máa sìn máa Ànábì tó máa sọ fún àwọn sọ̀hábà pé èmi gan in lè wà àlìjánnà pẹ̀lú sẹ́ẹ̀lì ẹwọ bí wọ́n ṣe tàwádùn tó in lè wà àlìjánnà pẹ̀lú sẹ́ẹ̀lì illa an yataghammadani Allahu bi rahmatihi àfi tọ́lọ̀ ń bá pàkó kẹrẹ̀ lé mi lórí tàwádùn tó lè bí tó rọ́ sún ọ̀bàjẹ́ ní pánàbí ọwà àlìjánnà wallahi tàláì ó lè pé wallahi gbogbo nǹkan bá fẹ́ pèlè wọ́n wọ̀ dànù ó sún ọ̀bàjẹ́ síbẹ̀ wọ́n tó sọ pé ìkẹ́ Ọlọ́run ló lè gbé mi wà àlìjánnà kí èyí tó máa sọ bá ní ìwọ́n tó wá wà láyé ìsìn tó tí ìmọ̀bí tó rí bọ́rùn rẹ̀ kò tí ìmọ̀bí tí ó padà já sí lọ́wọ́ ń sọ pé níta bá ti wí láwọn èèyàn gbọ́dọ̀ máa wí ro àlìkẹ́ àmọ́ gbogbo bó ṣe ń wí yìí gbogbo àti wà àtàwọn tí wọ́n bá wà lẹ́yìn rẹ̀ tẹ́ bá jọ ń wí tẹ́ ń ṣe gírímọ́káì ẹ̀ẹ̀tọ́ Ọlọ́run fi nàkànàkà sínú ná ẹ̀ẹ̀tọ́ Ọlọ́run lè kó inú ná tí ó sì nkàkà níjọ́ olímọ̀ ní límúlíkù lè yà owó mà tọ́lọ́run gan sọ nígbà bá pa everybody ta àti kú àti màláíkà Jibril límọ̀ ní límúlíkù lè yà owó mà ta ló tún lọ́lá tó tún lágbára lónìí náà Ọlọ́run ọba èmi Ọlọ́run gan ni mo ní alìwáhìdì mi tó ẹ́pẹ́ mi nìkan náà mọ́ wà kọ̀sẹ́lì mi
gbogbo wa ń tààpù sẹ̀mí lọ́dọ̀ Ọlọ́run à ń tààpù ẹ̀mẹ́ òun ló fún wa Al-Qahharu èmi ni olùjẹ ní ń pa ẹni tí ń bá ní ẹsẹ̀ lẹ́ẹ̀sẹ̀ ìwọ màláíkà Jibrilu ìwọ náà kú ìwọ tó ń kúta ní ọmọ ìwọ náà kú Qahharu Ọlọ́run Qahhariyya Ọlọ́run ó lè ṣe tó bá wo lè jẹun pápẹ́ níwájú Ọlọ́run ló tí wá ń wí gbogbo orú àwọn nǹkan ráì a gbọ́dọ̀ ṣọ́ra o kí èèyàn jẹ́ àfáà torí pé in tó bá ọ̀pọ̀lọpọ̀ àwọn táwọn tí wọ́n wí bẹ́ẹ̀ jẹ́ o ní pé wọ́n ti túra wọn jẹ pẹ̀lú àwọn ọ̀rọ̀ ó ti hàn gbogbo ọ̀rọ̀ ti dè wọ́n ó ti mọ́dẹ́ mọ́ wọn ní orí tó ẹ́ pé wọn wà lè ronú mọ́ nígbà wọ́n ti sọ fúnra wọn wọ́n ti sọ pé àfáà ní ọ̀kọ́ wà lìjàn náà àfáà ò lè wọná wallahi tàlá àìmọye ulama ní ọwọ́ná tó bá jẹ́ alim o lè wọná dànù tó jẹ́ alim o lè wọná dànù in tó fi lè wọná ni pé ṣe ń tọ́lọ̀ ọba fẹ́ kò sí ń tọ́kọ́ náà pẹ̀lú alimu tó ń wí yẹn alimu bó àà lọ́dọ̀ alimu kò sí ń tọ́kọ́ náà gbogbo tó wí kí lọ́kọ́ náà nígbàtí Bàláàmù ọmọ Bàúrọ̀ táǹpé ní Bàláàmù ọmọ Bàúrọ̀ nígbà tó ṣe mọ́nàmọ́ná kí sọ́lọ̀ ń wò pé ó nímọ̀ ìjọ Ànábì Mùsá lọ Ọlọ́run wò pé lè tí ẹni mọ́ fẹ́ ọ yẹpẹrẹ ẹni yóò sì tún ṣe yẹpẹrẹ tó bá dìjọ́ gbé ní àtàwọn kò wò pé ó ti ẹni mọ́ Ọlọ́run gbogbo àwọn ọmọ kí ló ní gbogbo ìmọ̀ta ní pátápátá kò tó drọ́pù kan báyìí nínú òkun ìmọ̀ Ọlọ́run kò tó ló fi jẹ́ pé gbogbo tó ṣe kò jọ Ọlọ́run ọba lójú ọ̀ka Ọlọ́run òkun lójú in tó bá ṣe ní sẹ́ni gbogbo ìmọ̀yàn ọkùnrin Ọlọ́run in tó ṣe ń sẹ́ lọ́lọ́run fẹ́ rí in tí ọmọ kàkúnnù bẹ́ẹ̀ lẹ́nìkan náà wí lẹ́nu ijọ́ mẹ́ta pé ọba àbí ló jẹ́ ọba fẹ́ ṣàdúà kò sí wọ́n lẹ́nìkan ní pé ọba fẹ́ ṣàdúà àfi táwọn àfáà bá bọ̀ ṣe lókù ohun rí olè dọ̀dọ̀ lọ máa túra rẹ̀ jẹ ọ̀tán rẹ̀ dànù gbogbo àwọn gírí mẹ́ta yìí àwọn ìsọkúsọ kéèyàn lè ní almujahara kọ́ ká máa sọ́ra nù káàkiri kọ́ máa sọ ẹnu rẹ̀ yẹn a gbọ́dọ̀ sọ́ra wa ń bẹ̀ àtúbọ̀tán rẹ̀ dá o ilé ayé ìgan kò ní dá a ń bèèrè tàbí alìkìyàmá aljur'atu ala Allah kó lè gbóyà pé tó bá wù ọ́ ló lè sọ wájú Ọlọ́run tí wọ́n dẹ́yàn ìgbà tí ó wá ń sọ ǹgan lọ́wọ́ tí owó tí ó pé sí orí ibú débi tó ṣe dé sí orí ibú dáadáa kó lè bá jẹ ìyà tí ó kùn ọmọ èèyàn dẹ o mọ́ kò sọ́wọ́ rẹ o ẹwọ́n sọ wípé kúnú ìbádalí ẹdí ẹrú mi min dunillah ó wà fún àwọn èèyàn di ẹrú lẹ́yìn Ọlọ́run àwọn ọ̀gá ẹrú là ń sọ nítorí bá ti wí ní wọ́n gbọ́dọ̀ gbọ́ ọ̀dọ̀ rẹ nìkan náà wọ́n gbọ́dọ̀ wá láti wá béèrè pé ṣé kìíní ìtọ́ sí kò tọ́ ó sì lè sọ aláàlì dáráàmù fún ó sì lè sọ àráàmù di aláàlì fún báwọn kan ṣe ń sọ ẹlìmọ̀ jajá haram ọsọ́dọ̀ aláàlì ẹ̀yìn tí ẹni haidọ̀ ẹlìmọ̀ gbàwẹ̀ lọ haram lọ́sọ́dọ̀ aláàlì fún ẹgbẹ̀ni kan ní sọ̀rọ̀ bí zina bí è pé zina ọjá láàlì òun ṣe zina lọ ẹgbẹ̀ni kan ọfẹ́ sọ́dọ̀ aláàlì fáwọn èèyàn àwọn àfáàdì ń wí pé ẹgbẹ̀ni kan tírítírì ni o tàlátà orí pé wọ́n yuhilluna ma harrama Allah in tọ́lọ̀ ọba ṣe lára ọmọ ní ẹnsẹ̀ lé àlàálì ìkánú àwọn olórin ó bèèrè lẹ́nu ọjọ́ mẹ́ta ìsẹ́ pé báwọn ṣe ń kọrin yìí só sì dá táwọn sì rojú rere Ọlọ́run tẹ́ bá rí bátàbátà táwọn àfáà ẹ̀ ń sọ nítorí owó gbé ìwọ náà wá lè máa kọrin bí àsáànù Pasuma wọn sọ fún àsáànù ọmọ Thabit Pasuma ẹjẹ́ bẹ̀rù Ọlọ́run àsáànù ọmọ Thabit sì jẹ́ àjọ Pasuma àsáànù ọmọ Thabit òun ṣáyírú ànẹ́bì ni ò tí fi ń defend Islam Pasuma òun fi ń kó bá àwọn èèyàn sí ibi Islam wọn defense wo ní ṣe fún Islam ó fi ń sọ gbalagbàlá ó sì lè padà ó fẹ́ mọ́ dán ó dáwọn pé ní jókòó àṣìrẹ́ tó fẹ́ sọ tó sọ dáadáa ń tiẹ̀ nítorí owó lásán pé owó kan kó lè bá tẹ̀lé lọ́lé bẹ́ẹ̀ sì ní tó bá sọ́njọ́ náà lọ́rùn ìtọ́sọ́ náà owó tẹ̀lé lọ́lé bá o
ẹgbùn tí wá sọ pé bóyá kọ́mọ́ jẹ́ wípé àwọn sàkọ́tọ̀ kí wájú yìí kọ́mọ́ ẹ̀ pé àwọn ò ní jọmọ́ nǹkankan níwájú ẹ̀mọ̀ tí yọ kàkún ìtẹ́ẹ̀dẹ̀ ti sọ níwájú rẹ̀ Ọlọ́run ti kọ́ ọlẹ̀ ó rí níwájú Ọlọ́run ní wò pé ó padà jọ fún ilówó kankan náà ní kọ̀ọ̀kà fún òní wò yẹn wọ́n ti bọ́ ọkọ́ ọlẹ̀ iná dùnú bá lẹ̀ tí ọdámú tàà ó sì bá ti ẹ̀kọ́ ń tànà sí àlàmúyà sáàlọ́ ẹ̀kọ́ ń tànà sí àlàmúyà sáàlọ́ wọ́n ti bọ́ ọkọ́ ọlẹ̀ o tó bá gbàgbé Ọlọ́run bọ̀ gbàgbé ẹ má sọ àwọn èèyàn dẹrú nǹkan tá a kàn gbọ́dọ̀ yàn bí ní pé ẹrú pọ̀jọ mọ́ kídímọ̀ o pé kẹ́nì kó ṣe kídímọ̀ àfà eléwọ̀n ọjọ́ mọ́ kídímọ̀ sì ní ìtumọ̀ rẹ̀ ní pé kọ́ wá ẹ̀wẹ̀ kídímọ̀ ó fẹ́ sáàfù ẹ̀ ní òun yóò wà lọ́dọ̀ ẹni tó fẹ́ sáàfù pé mo fẹ́ sáàfù ẹ̀ nítorí pé mi náà ó ti ẹ̀ mọ̀ ń wá mọ̀ lọ́dọ̀ ẹni yìí mo fẹ́ ṣe kídímọ̀ fún ọ tí wọ́n fi rọ̀ fún mi and then tí ń fi lálùbáríkà látara ìmọ̀ tí mo fẹ́ sí ọdún rẹ̀ ni ó ti wá kìí sí ìwọ̀n lọ́wọ́ àpọ̀jì ẹ̀ pé wo ọya ọfẹ́ gba tí a kìíní àrí ọkọ̀ pọ̀mí 17 wọ́n sọ dẹ̀rú Ànábì sallallahu alaihi wasallam irú kí làwọn sàhábà sí tí wọ́n fi ní gbogbo ìmọ̀ yẹn tí wọ́n fi sórí ire pé pa wọ́n láṣẹ gbogbo àwọn àsáàbù súfà yẹn wọ́n ń lọ ọbẹ̀ fúnra wọn ni wọ́n lọ ọbẹ̀ Ànábì gan ní tún bọ́ wọn Ànábì ní bọ́ wọn dáhùn pé àwọn tí ó tún mọ̀ jẹ́ liability ṣé irú àwọn yẹn ni èyí ó kò pé gan ẹni tí ó bá ṣe fídímọ́ fàáfà ó kòrò ààrẹ wá ó sì dẹ̀mọ́ kó fáwọn àfà nínú àpò àwọn wọ́n tún lọ jẹun sí Ànábì lọ́rùn ṣe fídímọ́ wọ́n ṣe fídímọ́ náà ṣùgbọ́n Ọlọ́run kó ṣàánú wọ́n jẹun sí Ànábì lọ́rùn wọ́n ṣe fídímọ́ wàláhì tàláhì wọ́n ṣe fídímọ́ kọjá in tó lérò ṣùgbọ́n ibi pé Ànábì ní bọ́ wọn ó túnmọ̀ sí pé kìí ṣe pánàbì ló wò pé ẹwà wọn ṣe fídímọ́ torí tó bá fọ́ sí ẹ̀lé wọn lórí pẹ̀lẹ́ kó fún ọ lóúnjẹ pé ẹ̀lọ mú oúnjẹ wá ní tẹ́bà ti rí oúnjẹ báyìí ti tán lé Ànábì náà báyìí everybody wọ́n jọ fọ ara kú náà ni oúnjẹ báyìí tó ti dé ó ti jọ dénú wọ́n jọ ń fi kú ni bébí sí ń pànàbì ní ń pa wọ́n tánàbì bá ti ń jẹ àwọn náà ń jẹun ẹgbọ́n ẹgbẹ́ Ànábì òkú oúnjẹ pamọ́ ní pé káwọ̀ ọmọ ẹjẹ mẹ́ẹ̀ bá ti ẹ̀jẹ̀ ẹgbẹ́ ẹ̀bẹ́ ẹ̀ ń ṣe fídímọ́ ni Ànábì ò ṣe bẹ́ẹ̀ sallallahu alaihi wasallam Ànábì ò ṣe bẹ́ẹ̀ pẹ́ẹ̀pẹ́ àwọn tí ń ṣe fídímọ́ yẹn wọ́n ń ṣe lọ́dọ̀ ara wọn ni túnmọ̀ fídímọ́ ni fídímọ́ òun fẹsẹ̀ rinlẹ̀ àwọn sàhábà ṣe fídímọ́ ó lè tàǹpa Ibn Abbas lọ́dọ̀ Abu Darda àwọn ṣe fídímọ́ fúnra wọn wọ́n sì ń ṣe fídímọ́ fún àfà wọn débi pé àwọn tí wọ́n ṣe fídímọ́ gan wọ́n fẹ́ sọ pé má ṣe wọ́n fẹ́ kọ̀ fún àwọn náà wọ́n dẹ̀ méṣù ọpá wọn sí ẹni pé yẹ pọ̀jọ́ ẹrú tó àwọn wàkárá ní ọfẹ́ ọkọ̀ in tó ṣe lò fídímọ́ tọwọ́ àní in tó bá fẹ́ ṣe bọ́ bá ṣe fálìbàríkà sí ṣe wọ́n lè pè ọ pé wá lọ bá mi ra nǹkan báyìí o tí wọ́n ní wá lọ bá mi bọ́ bá wù ọ lọ rà bọ́ bá wù ọ mọ́ rà àìmọye àwọn àfá àwọn olùkọ́ wa àgbà àìmọye àwọn tẹ́ ti ránṣẹ́ tí ò ṣe bó ṣe yẹ kí wọ́n ṣe wọ́n sì tó ń kọ́ pé ó lọ ń tẹ́ ìwọ lọ́mà ìwọ ni òun fọwọ́ ya ọjọ́ iwájú rẹ bó ṣe wọ́ kídímọ́ òun fẹsẹ̀ rinlẹ̀ ṣùgbọ́n ọmọ ìbádà kọjá pé wọ́n máa sìn wọ́n ní ọ̀fẹ́sẹ̀ rinlẹ̀ àìsí ṣàlàyé bí ó ṣe rí ní ń dú ní ìlà ẹ má sọ wọ́n dẹrú lẹ́yìn Ọlọ́run tí wọ́n máa sìn lẹ́yìn Ọlọ́run walakin kunu rabbaniyyin Ọlọ́run ní tí ẹ jẹ́ òun ni rabbaniyyin èèyàn tọ́lọ́run àfáwà aṣíwájú wa Abdullah ibn Abbas àwọn ní tú dáadáa fún wa wọ́n ní àwọn ar-rabbaniyyun wọ́n ní alladhina yu'allimuna an-nasa sigara al-ilmi qabla kibarihi àwọn tó jẹ́ wípé wọ́n máa ń kọ́ àwọn èèyàn ní ìmọ̀ wẹ́wẹ́ẹ̀wẹ́ tí ó fi di orí ìmọ̀ ńlá wọ́n mú láti kéékèèké lọ síbi nílá kìí ṣe fọ́kẹ̀ jálù kéré ẹ̀yin ọmọ ẹ̀ afẹ́jẹ́gun wọn mọ̀ wọ́n pé tó fẹ́ jẹ́ wọ́n mọ̀ afẹ́jẹ́ wọ́n mọ̀ pé àmàkí ọba bọ́ síbi kí ó ńlá kan kí kó débi náà wù àwọn ọmọ ò tí kọ mọ́túnrájù ní yàgán ò tí kọ pílẹ̀ ó ní ẹ jẹ́ kí n kọ́kọ́ kọ yín ní sáàrù alfiya ibn Malik táwọn èèyàn tún ò ní gbọ́yé wọ́n a máa ṣe gbàtí ọ̀kọ́ wọn ní wọ́n kẹ máa hó lásán
sẹ́wọ̀n pé ẹni tí wọ́n ń kọ́ ní ìmọ̀ tó yẹ pé àtìbìlẹ̀ ni wọ́n ti ń kọ́ tí ń dà ìjẹ́ sẹ́wọ̀n pé yọ́mọ̀ wọ ara rẹ̀ ni yọ́mọ̀ ìtumọ̀ pé wọ́n kọ́ wọn ní kéékèèké lórí nílànà wọ́n mọ̀ tò sí ìyẹn la tó bá ń tò sí ìyẹn la ara yóò balẹ̀ ni ara yóò balẹ̀ báyìí Masha Allah yóò fẹ́ gbọ́ pé torí yọ́mọ̀ wọ ara rẹ̀ ni díẹ̀ ara rẹ̀ yóò balẹ̀ ṣùgbọ́n wọ́n yẹ́ pé gbòǹgbò kan lọ́lọ́ gbé àwọn wọ́n àmọ́ wọ̀ bí dọ́ndí kò dá bẹ́ẹ̀ náà irú rẹ̀ làwọn fẹ́ ń ṣe tó yẹ pé ibi tí wọ́n ti lọ mú mímọ̀ pàwọn èèyàn hálùkọ̀ tó fẹ́ ṣe ọfẹ́ bẹ̀rẹ̀ hálùkọ̀ báyìí ibi tó wà ti lọ mú òun níbi manhaj gbèsè manhaj àwọn ìpò àǹgàn sọ́dẹ̀ dá báyìí ẹ̀yìn ẹgbọ́ fátó àwọn àfá àwọn ọmọ tó kó wọn ò lè sórí ire láyé ládàradá wọn mọ̀ bá káàkiri ló fi fàkọ́jẹ́ pé gbogbo àwọn tí wọ́n pera wọn sálàfí 1990 yẹn bí ẹ ṣe bẹ̀rẹ̀ báyìí tí ń pàwọn èèyàn manhaj irú bí ẹ ṣe ń ṣe náà làwọn ọmọ náà ṣe àwọn ọmọ ọ̀kẹ́kọ̀ọ́ láti ilẹ̀ kí wọ́n gba tẹ́rìbíyà kéékèèké ẹ̀wọ̀n pé téèyàn bá ń kọ́ra kọ́ kéékèèké àrí èèyàn balẹ̀ èèyàn sì mọ èèyàn kẹ́ tí ń kọ́ èèyàn kàkún gan pé wọ́n gbìyànjú o ẹ̀wọ̀n bí wọ́n ṣe ń tò fún mi tí mo fi wá di bí mo ṣe dì tẹ́mi náà fi wá gbọ́yé ìwọ́n wọn tó lọ mú láti ibi tó ti ga ló fi jẹ́ fáwọn ọmọ wọn náà ọmọ tó ọkọ́ náà ni ó padà yóò tún ya kúrò lẹ́yìn rẹ̀ kò ní tí ìjú bí ọdún kan àbọ̀lọ ohun tó ti ya yóò tún ní ìwọ náà ó tún di mọ̀tádẹ̀ ọmọ kan náà ó tún ya lẹ́yìn tí ẹ̀ náà yóò tún sọ pé mọ̀tádẹ̀ ni ìyẹn náà ìwọ náà kọ sẹ́wọ̀n kọ́ yẹ kó wá wò pé ìgbà tí ìyẹn ti jẹ́ mọ̀tádẹ̀ o kí wọ́n kọ́ padà sí súnà o yóò tún wá sọ pé wọ́n náà mọ̀tádẹ̀ òun wá jẹ́ súnà ilé mọ̀tádẹ̀ mọ̀ ta ni ó wà jẹ́ súnà láyé gan báyìí tẹ́ ẹ bá dọ̀dọ̀ wọn báyìí èyí ó sì wà súnà tì ta ni súnà báyìí ẹ wà súnà tì ta ni súnà láàrin wọn kò sí súnà láàrin tí ẹ náà gbogbo wọn náà ní ẹ pèrè àwọn mọ̀tádẹ̀ káàkiri ní òfin gbọ́dọ̀ dùn ọ̀tẹ́ nìkan bá sọ pé mọ̀tádẹ̀ ní ìwọ sára sí lọ́rùn rẹ jẹ́ẹ́jẹ́ lọ bọ́lọ̀ jẹ́ẹ́jẹ́ mọ́tùrà rẹ jẹ́ o mọ́ mọ́ dára rẹ láàmú o torí pé ń tó sọ pé mọ̀tádẹ̀ ní ìwọ mọ̀tádẹ̀ lòun náà o ẹnìkan náà ó ti pè òun náà mọ̀tádẹ̀ tí ọba sì pè ní èsì wọ́n padà pè òun náà mọ̀tádẹ̀ àwọn tí wọ́n kọ́ bẹ̀rẹ̀ àwọn jàbàtà ni wọ́n kọ́ gba àsíá ńlá yìí tí wọ́n sọ gbogbo ẹ̀ lọ wọn ò pa wọn mọ̀tádẹ̀ lásán tẹ̀fírí ní ẹ̀ǹpa wọn tẹ̀fírí tún lè ju mọ̀tádẹ̀ lọ nígbọ̀ ya àwọn àfáà wa ní Ìbàdàn amúbí ẹ̀yà àwọn àbúrò yìí mọ́ àwọn náà bẹ̀rẹ̀ gbogbo wọn ní ìsìn àwọn kan ti pè wọ́n mọ̀tádẹ̀ jẹ́ wọ́n ti pè wọ́n mọ̀tádẹ̀ ti pẹ́ àwọn kíní àwọn jàbàtà tí wọ́n ti kọ́kọ́ pè wọ́n àtàwọn àbúbejì nígbò ya àwọn àbúbejì yẹn náà àti jàbàtà ń bá lọ àwọn àbúbejì yẹn náà yà lọ́dọ̀ jàbàtà wọ́n kó fún jàbàtà náà pé ìwọ náà ẹnìkan àwọn àbúbejì yẹn náà dádúró wọ́n adádúró ní àwọn tí wọ́n yà lọ́dọ̀ jàbàtà àwọn bí Èjìgbò tí ń tọ́ wà ńlọrin tó jẹ́ pé tí ń pèrè Èjìgbò ọ̀hán náà wọ́n ya kúrò lẹ́yìn jàbàtà gbogbo àwọn kan náà àwọn náà graduate lọ́dọ̀ àwọn kan àmọ́ bí táwọn ti wá àwọn Júmọ́ Abdulgani àwọn náà ya kó àwọn ẹyẹ wọ́n tún jọ fọ́ọ̀mù kíní wọ́n fọ́ọ̀mù ẹ̀ nígbò tún yá wọn ò ló bí ọdún bí méjì lọ wọ́n tún ya káàkiri láàrin ara wọn ẹnìkan pé lé àwọn Èjìgbò ń pe àwọn Abdulgani yìí ní kíní àwọn tí yẹn náà ń pe àwọn ẹ̀yẹn náà pé ó ń bídíà làwọn náà àwọn Èjìgbò yẹn náà ìkan náà tún ti ya kó lára wọn àwọn Saheed Pupa wọ́n pa àwọn èèyàn sọ ara pẹ́kọ̀ mọ̀tádẹ̀ àwọn náà gbà pé Èjìgbò mọ̀tádẹ̀ Abdulgani Juma mọ̀tádẹ̀ gbogbo àwọn ìbejì mọ̀tádẹ̀ amúbíẹ̀yá mọ̀tádẹ̀ jàbàtà tẹ̀fírí láwọn òun náà mọ̀tádẹ̀ náà lòun náà so tẹ́lì tó bá ń pè ọ mọ̀tádẹ̀ wọ́n máa túra rẹ jẹ mọ̀tádẹ̀ ò sí ń jọ gbéǹdì àdìkẹ́ ọmọ wallahi ta'ala Muslim àwọn fàríkù àwọn tí wọ́n wọnú àlìjànnà àti fàríkù ẹni tí wọ́n wọnú náà ni tó bá ti ṣe dáadáa ọba ní bídíà kan tó ní bídíà ẹ̀ṣẹ̀ ni bídíà ẹ̀ṣẹ̀ ni ẹ̀ṣẹ̀ náà sì ni wọ́n bọ́ kó sínú ìwé gbogbo ẹ̀ṣẹ̀ rẹ báyìí wọ́n kó bẹ̀ wọ́n kó sínú òṣùwọ̀n ẹ̀ṣẹ̀ rẹ tó bá ti tẹ̀wọ̀n ju dáadáa lọ Ọlọ́run mẹ́jọ ọ̀sẹ̀lẹ̀ sí alọ́ tí dáadáa rẹ bá ti tẹ̀wọ̀n ju ọba ṣe bídíà náà kó ṣe mistake ṣe bídíà tí dáadáa bá ti tẹ̀wọ̀n ju lọ ti wà jẹ́ náà gbé kò sí tí ó ṣẹlẹ̀ àwọn tí ń pè ọ́n bídíà yẹn kò sí tí wọ́n ṣe ń jọ gbé ní àdìkẹ́ ọmọ wọ́n mọ̀ wù ọ́ tó fi wà jẹ́ náà báyìí kọ́lọ̀ kó sí wá náà àwọn tí ó wà jẹ́ náà ẹjẹ́ rọ̀bà ni yìí ní àwọn tí wọ́n máa pàwọn èèyàn lẹ́kọ̀ọ́ díẹ̀ làwọn náà fi gbọ́dọ̀ kẹ́kọ̀ọ́ ń bẹ ibi bá sì máa pàwọn èèyàn
ẹ wá jẹ́ rabbaniyina olùkọ́ àwọn èèyàn ní ẹ̀kọ́ díẹ̀díẹ̀ yẹn bima kuntum tu'allimuna al-kitaba. nígbàtí ẹ bá ń kó àwọn èèyàn ní tírà Ọlọ́run ẹ bẹ̀rẹ̀ fún ẹ látorí díẹ̀díẹ̀ bẹ̀rẹ̀ fún ẹ látorí tàwíìdù náà lọ́lọ́run náà fi bẹ̀rẹ̀ kọ́kọ́ gbé tàwíìdù sí ọlọ́kàn láti ìdó òjókòó wọ́n á máa kọ́ wọn láwọn ẹ̀sìn yẹn àwọn ẹ̀sìn díẹ̀díẹ̀ kọ́ wọn kọ́kọ́ ní pé bóò ní ó ṣe máa kírun wọ́n sọ pé àìyá nígbàtẹ́ ti kọ́ wá báyìí káàdì sàṣàlátù bí ọ̀sẹ̀ kan ẹmọ́ ìlà sáájì kò sì márùn kí gẹ́nà àwọn àfáwà ní sọ pé ó ní nígbà táwọn ṣe kíní táwọn ṣe alálàájì tí a máa alálàájì wọ́n ní bí àwọn ìyàwó àwọn ọba kan tí wọ́n ti lọ báyìí wọ́n ní wọ́n ní nígbà tí àwọn ṣe tẹ́sì fún wọn márùn kí ẹjá fi tó lórí pé wọn márùn kí tó ló lé wọn ọmọ ìrún kí wọ́n sì fẹ́ lọ sí kíni àìjì ẹgbó sí lè tó ẹ kọ́ wọn ní ìrun kọ́ wọn ní ti àwẹ̀ náà máa kọ́ wọn díẹ̀díẹ̀ bá nígbà tó bá ń kọ́ wọn díẹ̀díẹ̀ ó ní òbí tó sára wọn tó yẹ pé ara wọn ò fi balẹ̀ wọn kàn ní máa wọ owó èèyàn bíi pé tẹ́ẹ̀fẹ́ni tó yẹ pé òun náà kọ́ téńtéńté ni tó bá ti ráwọn èèyàn báyìí yóò ti wò pé lẹ́fù bí tẹ́ni ìdé ni ẹ̀ ní tòkò tí ìyé wọn ni ó yẹ kí n ra ọya ẹja bẹ̀rẹ̀ lórí báyìí ṣùgbọ́n ẹni tẹ́ lọ mú wá látòkè yóò mọ̀ wà èèyàn hàn ní pé gbogbo àwọn ará ilé ayé mùsùlùmí ni wọ́n gbogbo àwọn mùsùlùmí yìí ó lè máa gbọ́n bí káfí kò ní gbò wọ́n ní ìwò tó yẹ kó wò wọ́n sẹ́wọ̀n pé ó yẹ kó máa gbò wọ́n ní ìwò àánú ni pé wò tí ìgbọ́yé ni ẹjẹ́ ẹ̀wọ̀n ìgbà tèmi náà tí ìgbọ́yé tèmi náà bí máa ń ṣe bí kíní yẹn sì pé mi náà rí òun náà wà lọ́kọ ló fi jẹ́ pàwọn táwọn wọn ọ̀bọ sọ̀rọ̀ pé kí wọ́n kọ́ lẹ́kọ̀ọ́ gan kí wọ́n sáti sọ pé mùtádì náà ni ọ́ wọ́n sáti mọ hálù rẹ̀ ẹ̀dì tí wọ́n ni àwálù wọn àti wá mọ̀ báyìí gbogbo àwọn ẹ̀rí ó ti fẹsẹ̀ rinlẹ̀ waqad tabayyanatil ahwal tí wọ́n ti padà rí pé mùtádì ni wọ́n ní ẹ̀ntọ́ yẹ kó o pè nìkan fèsì fún kanú àwọn àfá wọ́n bí àfá kan léèrè pé máa hukumu tárìkì sọ́lát ẹni tó bá fi rún lẹ̀ kí ni ìdájọ́ ẹ̀ ìkanú àwọn àfá tó yẹ pé àwọn wọ́n kà bèèrè ní gbandúgbúndúkú làwọn fẹ́ sọ wọ́n ní ìdájọ́ ẹ̀ ni pé ẹni kèfèrí ni wọ́n sì bí ẹnìkan léèrè tó yẹ pé òun ṣe dáwà ó ń rí àwọn èèyàn ó máa ń gbọ́nú àwọn èèyàn wọ́n bí léèrè pé máa hukumu tárìkì sọ́lát ó ní hukmuhu an ta'khudha bi yadihi ila al-masjid ìdájọ́ ẹ̀ ni pé mọ bó ṣe fọwọ́ ẹ̀ lọ mọ́sáàsì jẹ́jẹ́ sọ̀rọ̀ pé ta lọ́kọ̀ọ́rẹ́ ẹni tó kọ̀rẹ́tì ẹni kejì òní tó kọ̀rẹ́tì jù ẹni aláàkọ́ náà kọ̀rẹ́tì ṣùgbọ́n ẹni ẹlẹ́ẹ̀kejì ó kọ̀rẹ́tì ju ẹni aláàkọ́ lọ kí ló dé nítorí pé ẹni aláàkọ́ náà nínú tọ́ṣọ̀ ó ti sọ kọ̀ǹdíṣẹ̀ tó wá ó ti sọ pé ẹni yóò sí lójú ọ̀nà mọ bó ṣe mú lọ sójú ọ̀nà ẹ rí pé uslubul hakimu ni kí lánàá bí náà ṣe àwọn kèfèrí tó wà Mẹ́kà sáré ní ìkàjókòó ní pé ilé kèfèrí kéèké kèfèrí àgbà kèfèrí wọgbó kèfèrí orí ibú wọ́n máa lẹ̀ wọ́n ó ń pè wọ́n ní ó ń pè wọ́n ó dẹ̀ sàlàyé fún wọn jẹ́jẹ́jẹ́ sallallahu alaihi wasallam sallallahu alaihi wasallam ìtumọ̀ pé èèyàn ń tẹ̀lé Ànábì sallallahu alaihi wasallam nìyẹn pẹ̀lú bẹ́ẹ̀ sì máa kọ́wọ̀n èèyàn ní tíà yálà Kùránì ni àbí súnà Ànábì wa Muhammad wà bí máa kún tó ń tadrusu àti bẹ́ẹ̀ ṣe bẹ́yìn náà ṣe máa kọ́ nǹkan ìyẹn ni pé ẹni tó bá fẹ́ jẹ́ Rabbaniyun ó náà gbọ́dọ̀ máa kọ́ mọ̀ lọ tó fi kú utlubul ilma minal mahdi ila al-lahad kọ́lọ̀ kó ṣe wá nú àwọn Rabbaniyun inú ipò tó ga wájú Ọlọ́run ní kí èèyàn jẹ́ Rabbani kọ́lọ̀ ọba kó ṣe wá bẹ́ẹ̀ o kọ́lọ̀ ọba kó ṣe wá bẹ́ẹ̀ o ya Rabbi in halla bi ما لا مرد له وسرت مرتهلا عن هذه الدار وسرت ضيفك في ظلماء موحشة فاجعل قراي لديك محو أوزه ولا تدعني فريدا لا أنيس معي ووسع القبر واملاه بأنوار الضيف يكرمه من كان ذا كرم أنت الكريم وأنت الخالق البارئ
إن الملوك إذا شابت عبيدهم في رق ما تكون قصد إبرة في رك ما تكون قصد إبرة وأنت يا خالقي أولى بذاك وما قد سبت في رك فاتقني من النار قد شبت في رك فاتقني من النار إن الملوك إذا شابت عبيدهم في رك ما تكون قصد إبرار